ṣiṣẹ́ oríran mi o. Dókítà alábẹ́rẹ́. Díẹ̀díẹ̀ níṣẹ́ ń sán, gẹ́rẹ́gẹ́rẹ́ níṣẹ́ ń wọlé. Ìdí iṣẹ́ ẹni ṣóhun láti mọ̀ni lọ́lẹ̀. Wá débi iṣẹ́ o, ṣíṣe là ń ṣe. Ọmọ ọ̀lẹ láyé ọba, ibi gbogbo ló gbà lágbára. Ẹni òṣìṣẹ́ olówó lọ́wọ́, ọ̀lẹ ò ráyé wá. Asáré lọ́wọ́ ó bẹ́ lọ́nà ogun, àpọ̀ ṣẹ̀ṣẹ̀ ó bẹ́ lọ́nà ẹ̀rọ. Ó pẹ́ títí wọ́n là ó ń bẹ lábà oúnjẹ ṣu sísun. Ó ṣiṣẹ́ oríran mi kí n lè bẹ̀rẹ̀ délé. Dókítà ọ̀run, dókítà alábẹ́rẹ́. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣe mọ̀ alábẹ́rẹ́. Ẹ má dá mi lẹ́kùn dókítà alábẹ́rẹ́. Ẹ má bá mi wí o dókítà alábẹ́rẹ́. Iṣẹ́ oríran mi ni mò ń ṣe o dókítà alábẹ́rẹ́. Ẹ fi mí sílẹ̀ kí n jíṣẹ́ oríran mi o dókítà alábẹ́rẹ́. Tọkọtìyàwó ká fọwọ́sowọ́pọ̀ ká gbárùkù tira wa. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò fẹ́rù dórí ṣẹ́gbọ́n. Kémi wò ó kí wọ́n wò ó, ohun abájíjọ wò gẹ́gẹ́ nígún. Ká má ṣe gbọ́ tẹ́lẹ̀ kan, ká fẹ́ràn ara wa. Ipa kọ́ ọ̀pọ̀ ṣùtì ní ká fi ṣe kó yé wa. Dókítà ọ̀run, dókítà alábẹ́rẹ́. Iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣe mọ̀ alábẹ́rẹ́. Ẹ má dá mi lẹ́kùn dókítà alábẹ́rẹ́. Ṣébi tó ń gbé mi bọ̀ níyì torí o máa sọ 200 naira. Ó ga ẹ̀ ọlọ́kadà ẹ̀ burú o. Ẹ̀gbọ́n ẹ̀fọ́ ni iye tá a máa ń gbé nìyẹn àga tílẹ̀ bá ti ṣú báyìí. Iye wo la ń gbé ẹjọ́ ẹ̀kọ́? Wọ́n á jẹ́ mo ti wá lójú mọ́mọ́ ni òun máa fún mi nírú ọwọ́ yẹn jọ owó ẹ̀. Ẹlẹ́nu. Láti jẹ́ ọjọ́ yìí ẹ̀ka alẹ́ ṣùgbọ́n ṣẹ́yẹ o. Òkè ọ̀hún ni òjá rókè yìí bọ̀ lọ́wọ́ ìkémi gan wá lálẹ́ gbogbo eré ni wọ́n bá yìí. Ok, ẹ̀yin gan ẹ gbádùn. tẹ lọ mọ́ra wọn báyìí ó dẹ̀ ń kí sára wọn. kò ní gbé fóònù olórí burúkú kò ní gbé fóònù. àmọ́ bóyá ó máa ṣe ṣọ̀tá mú máa lọ ní bóyá dẹ̀ máa ṣe mọ́jú ní àmọ́ báyìí láti máa fọ́ra wọn lẹ́nu báyìí. Hello? Said, hello. Wo ìyàwó ẹgbẹ́ àlè wálé mo ká. Mo ká lọ́wọ́ kan ilé dí olú ni mo kàn ń lọ ni mo kàn rí pé wo ọ̀kadà rẹ̀ ló gbowó tẹ́ ń lọ́ mara wọn tẹ́ ń kì í sara wọn burúkú tó ń tẹ ìyàwó ẹ̀ láyà báyìí. Nínú ilé mi. Wọ́n á ti máa fọ́ra wọn lẹ́nu máa bọ̀. Ṣé wọ́n bẹ̀rẹ̀ báyìí? Máa bọ̀ mọ́ wà lè tòsí mọ́ wà
ẹ kulẹ̀ wàrí mi. mo dé tán mo ti náà ti. tí ara bá tiẹ̀ yún ṣé bẹ́ẹ̀ mi wá tó sí i kí ló ń ṣobìnrin náà wúlò lọ sí ọlọgbà àwé ìgbà tí ó mú wa bẹ. ṣé bí lẹ wá sùn sí ni onísọ̀lẹ́nu ni ẹ wá wọlé jáde kẹ wá lọ fún ẹṣin náà. Of course èmi náà máa wọlé òkun kan ní pé kí n relax ní díẹ̀ kí o tó di pé mo wọlé wá jẹun àfàṣẹ orí sí oúnjẹ mi tán. Oúnjẹ yín ti rẹ́ẹ̀dì ẹ wá lọ fún ẹṣin náà kẹ́lẹ̀ lókun dáadáa kẹ́lẹ̀ lágbára gidi. Nǹkan tí mo fi máa mí ìsẹ̀. Èmi gan ti mí ìsìn jù ẹ̀bùn fún wọn ti wá mú. It's alright. Tẹ bá ti rẹ́ẹ̀dì kẹ́pẹ́ mi lókè mi lọ get ready. Ibi ni mo wà mo gọ síbí sódà tí a máa ń jáde bọ̀ máa kàn grab ẹ̀ báyìí ni. ṣé ibi ló dúró sí. Ibi mo wà. ọ̀rẹ́ ni o ọ̀yà jà lọ. Kò dáa mo fẹ́ yìnbọn pààyàn nìyẹn. mọ̀jọ̀ jábọ̀ nítorí sí wo. Ọmọ tó bá ṣẹlẹ̀ o ti yá báyìí ká lọ fèsì ẹni. mọ̀jà bàbá ìwọ ni já lọ gbẹ̀yìn ká lè kí wọn báyìí tó dábàá gbódúdé àìsàn máa kàlẹ̀kùn ó títí lẹ́kùn lẹ́yìn mọ́ mọ́. Ṣé mo ti ṣe ewé ẹ̀rí náà ìwé àbẹ̀wò náà wọ̀ ọkọ mi? sọ òtún túbọ̀ dàgbé jà wọn ni. Gbẹ̀gà lọ́tọ̀. Bí mo ṣe ń bọ̀ báyìí ni mo rí wọn tẹ bá rí ìbọn tó gbé dání mo ń gbọ́ kẹrù gbìm tí mo gbọ́ báyìí mo já dànù kójú má rí ibi ẹsẹ̀ lógún ẹ̀mí rò pé mo tóbi èmi kẹ̀ tádẹ̀ ní ọlọ́dẹ ládùúgbò yìí á jẹ́ pé ẹ̀mí wa ò séèwò. kí lẹ̀ ń wí gan-an kí lẹ̀ ń sọ yìí ọlọ́dẹ ò la ní ládùúgbò yìí ọlọ́dẹ ò la ní à ní ọlọ́dẹ kankan ẹ wò ó dà ẹ jẹ́ ká fojú nù látàrọ̀ tí wọ́n ti ń yìnbọn tó ti ń yìnbọn burúkú ṣọlọ́dẹ yọjú òun dà ẹ lè rí wọn ò ní yọjú ẹ wò èmi tèmi o èmi àfisọmọsọ yìí èmi olúwa lolùṣọ́àgùtàn tèmi ẹ wò ohun tó wà lọ́wọ́ mi ó burú jù tó lè bá ya wájú lé mi ẹ fẹ́ gbọ́ ó fẹ́ kú nìyẹn ẹ bá ń gbajà fún eré. kẹ́dẹ̀ máa wo torí ọlọ́run àwọn tó nílé yìí wọn ò ní mọ̀ kan ti wá ṣọṣẹ́ lè lálẹ́ yìí àbí ṣá fẹ́ pè wọ́n sí ni àbí kí la fẹ́ ṣe ń sìn. ṣé nǹkan tí ẹ̀ ń tẹ̀ láti sọ fún mi ni pé ọlọ́dẹ wà tó ń ṣọ́ ilé tó tún ṣọ́ àdúgbò yìí. a ní ọlọ́dẹ ládùúgbò yìí a gbọ́ ọlọ́dẹ tó ń ṣọ́ bí báyà. ọdẹ láti wọ. ọyà ọdẹ nínú mi ní ìjà òsì lọ. ẹ jẹ́ bá kọjú kiri sí mi ẹ kọjú ẹ̀ sọ. àwọn kọ̀ọ̀kan lọ́lọ́dẹ tó ń ṣọ́ bí báyà. ta lẹ́yìn àwọn tó dúró mọ́ gbogbo wọn lálọ́ lélẹ̀ yàrá mọ́rẹ̀. ẹ má lọ sí lẹ́jì jọ. lálejì rè mọ̀mílẹ̀ náà ẹ ń bọ̀ lẹ́yìn tí wàá sìnkú ẹ wá gbọ́wọ́ yín wò. ẹ wù ẹ̀yìn. sájẹ́ǹtì rè. ẹ tún wù ẹ̀gbẹ́ yín. kọ́bùrà tó dúró ikẹ́. we are police officer. kí ló dé kí ló ṣẹlẹ̀. bàbá ilé tí ẹ̀ ń ṣọ́
ǹjẹ́ mo pẹ́ ìṣe rọ́ọ̀bù bẹ̀ tán sì sí ni. láíláí ó lè ọjà ládùúgbò yìí níjọ́ mo ti ládùúgbò yìí ìbẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀bì ẹ wo. bàbá éèjì ni mò ń rò mọ́ yín lára ọ́fíìsà ẹ gbẹ́ mú wẹ̀ kó lọ́wọ́ ọjà yẹn. ọ́fíìsà ẹ gbà bàbá ẹ bá ṣe jù máa ní kó nù yín náà bàjẹ́. kẹ́tẹ̀ẹ́ ni wọ́n alẹ́sì wọ́n máa mú mi lọ. ẹ kó ní ká kú lọ sùn ní ilé ẹ lọ sínú ilé ẹ lọ sùn. ẹ ṣe gàdí mo sọ fún yín sọ́tàn alọ́dẹ ni a ní kẹ́sì sálẹ̀ ìjẹ́ náà ló kí lẹ wá ń sa fúngbà tó kọjú kí ní ìsìn. mi ní sá ìbọn òbílẹ̀ ṣàkàbùlà wo bí kẹ́hìn sọ fún yín ìbọn lápá tí kò làpá tí lè sì máa gbà kọ́kọ́. ẹ ní kọ́kọ́ jọ ẹ ní kọ́kọ́ jọ. àmú nìkan. ẹ bá dúró ẹ máa tún gbòòrò bọ̀. Dókítà alábẹ́rẹ́ iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣe mọ̀ ẹ́ alábẹ́rẹ́ ẹ má dá mi lẹ́kùn o alábẹ́rẹ́ ẹ má dá mi rí o. ẹ mọ̀ nílẹ̀ ẹ wà pa àwa nù. ṣé o sì. madam ẹ jọ abìrẹ ẹnìkan ni bàbá délé ni wọ́n ń pè wọ́n. bàbá délé mo rí wọn láàárọ̀ ìgbà tí mò ń jáde bọ́ mi ìwà lè sọ ń sìn yún ọ̀dẹ̀ mi ṣe ń bọ̀ ni. ẹ dẹ̀ wà 100% sure pé inú ilé iná sùn. àjọsùn mọ́jú láàárọ̀ yìí ni kódà ìgbà tí mò ń jáde mi rí wọn ó dà pé àwọn náà ń jáde nígbà tí mò ń jáde. àbọ̀dọ̀ yìí ni wọ́n sùn ni. ọ̀dọ̀ mi báwo. irú kí nìyẹn ẹ wo ẹjọ́. ẹ má bínú o bóyá bàbá bíi òsín lé ni o. ṣé gan. ẹ jẹ́ ká pa station. station abo. station. kí ni mo ṣe ń tẹ̀ mọ́ sọ̀rọ̀ báyìí náà ṣé station rédíò nìkan máa lọ ní àbí ti petrol kí ni jẹ́ máa sẹ̀yìn ọlọ́pàá tẹ̀ mọ́ ṣe báyìí gan-an ẹni tá a fẹ́ wá mú bí àbá ẹni kí n já mọ́ lọ polisi ooo irú àwọn kọ́bùrù sájẹ́ǹtì wo ni wọ́n pé tẹ̀lé mi yóò nígbà tẹ́ ti ń tẹ̀lé mi bọ̀ tẹ́ ẹ̀ ti mú kóńdó lọ tẹ́ ẹ̀ láńkọ́ fún mo ti mọ̀ pé ọ̀rẹ́ yóò yíwọ́ kan yín mo mọ̀ pé yóò yíwọ́. bàbá a ṣáà lè sùn síbí báyìí náà kí lẹ fẹ́ ká ṣe báyìí. ẹ̀jẹ̀ agbẹ́ jàre ẹ gbé pílò lọ ẹ ṣe sùn bíi mo ń ronú ibi tí a ti lọ lọ mo ń sẹ́ẹ̀sì lọ mo ṣe wà ní orí Google mo wà lórí wẹ́bsáìtì mo dàmí láàmú mo Google ẹ lọ ní orí wẹ́bsáìtì mo wà báyìí. bàbá a ṣáà lè dúró síbí báyìí. ok ẹ jẹ́ àlọ́ ọmọ ibi dáàtì mi ẹ ká lọ ebi wọ ọ̀kadà ni ẹ ká lọ ẹ má tẹ̀lé mi ẹ ká lọ. mo ṣáà fi mi gún lágídí àbí èmi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun fi mi wọlé òun fi mi jáde. òbí kò yẹ kó fi mi gún lágídí ó yẹ kó máa bẹ̀ mí ṣẹ́ ẹ̀rọ obìnrin bẹ́ẹ̀ ṣe máa ń lò gbòjú nìyẹn nígbà tó mọ̀ pé òní wá bá mi lóòtẹ́ẹ̀lì lálẹ́ àná kí ló tó jẹ́ kí n gbòtẹ́ẹ̀lì ìka ló ṣe fún mi náà. ẹ wò mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mo pẹ́ ni mo sì jẹ́ kí n wá kí ló ṣẹlẹ̀ báyìí mo ní mo fẹ́ fi bẹ̀ yín. ó fẹ́ kó tó close kó ní o jẹ́ kó wá tó bá pẹ́ kó tó close ní o jẹ́ kó wá kí ló tó lè fọ́ọ̀nù pé mi ò lè wá o 7,000 mọ̀sán lọ́wọ́ hòtẹ́ẹ̀lì o mo mú bí i 1,000 jẹ́ 8,000 tí bá fi yàrá nǹkan sílẹ̀ ṣe mi ò ní mọ̀. tọkọ mi bá ti sílé máa pé yín máa rí yín ẹ bá kọ yín balẹ̀. yàrá ìdáni ọ̀nkú ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ tí mo sọ. ń gbọ́ yín. ṣé rí ẹni tẹ́ rí èyí tẹ́ bá lóbìnrin tẹ́ bá rédíò ẹ pa obìnrin kẹ́jẹ́kẹ́jọ máa lọ. tó yẹ yín èṣù níwọ̀n ẹ wọ́n mi. ṣé rí ẹni tẹ́ wọ́n yìí alẹ́ mi gangan ni o confam pé èmi àti ẹ̀ta ti ń fẹ́ra wa kìí 4 years àdẹ̀jọ́ lájọṣepọ̀ a tó 18 to 20 times. nítorí worst jù ẹ wò nígbà tó kó o bá sí nílé mo ń ṣe mọ́jú. kò dé ó dẹ̀ good ó very good on bed ó ní very good ringing tone tó dáa gan-an kàmáni give me more I need more. ó wá di alẹ́ àná èmi àti ẹ̀ lápọ̀ìntmẹ́ǹt. àná tójú rọ. mo dẹ̀ san 7,000 fún hòtẹ́ẹ̀lì mo san 1,000 wọ́ ọtí kò dẹ̀ wá olùkọ́ wèrè kan wà nílé tó yẹ kéèyàn máa gbẹ́kẹ̀lé obìnrin tí o bá rí obìnrin tó bá rí jò kéèyàn pààyà obìnrin kó jẹ́ kéjò máa lọ ní. ìkà ni wọ́n. my dear ẹ kú àlè bá mi lé. kò tó ọkọ ẹ lójú mi. ok ó ní kò tó kọ́ sọ́ọ́dún kò tó bá kọ́kọ́ mi ní àbí ó ti bá yé mi jẹ́. ẹ má bínú sọ́ọ̀rì solution wà. Sáìdì Òṣùpá Sáìdì Òṣùpá ọ̀rẹ́ mi rè é. O ti lo escort torí tiẹ̀ náà ni. ọ̀rẹ́ mi ó lágbára jù ọlọ́pàá kó fẹ́ fáyé àwọn escort yẹn fún yìí máa wà lágbára gan. torí tiẹ̀ náà ni. ìwọ náà bó kan wọ́n fún mi kan. ìwọ náà ló tiẹ̀ ní méjèèjì ẹ̀yẹ ọlọ́pàá ẹ mú. Mr. Man ẹ má bínú cheers
under arrest. And for your information, anything you say now will be used against you in the court of law. Kò bá dára kẹ́ jẹ́ ká lọ station. Excuse me, Saheed jọ kí ló tó fọlọ́pàá mú mi. ẹ gbọ́dọ̀ sọ anything ẹ follow instruction tí wọ́n sọ. wọ́n ní follow instruction. Ok, ìwọ lọ fọlọ́pàá wa. ọlọ́pàá ló lè ká ọ. ló lè ká ẹni. ẹ ṣe irúfẹ́ kọ̀ọ̀sán wọ́n kọ́. ẹ mú dáadáa ọlọ́run burúkú ni ẹ mú dáadáa ó ti báyé mi jẹ́. ọlọ́pàá ẹ mọ̀ ìwọ Báyọ̀ àti Emeka ẹ lọ síbi tí incident yẹn ti ṣẹlẹ̀ gbogbo ntẹ bá ti bá bọ̀ ńbẹ̀ ẹ pè mí jẹ́ kí n mọ̀ okay. All right. Orí ni wọ́n sá. Orí ni wọ́n. Orí wo ló ṣe? Orí bó ṣe jọ. Ọ̀dà bó ṣe. Ah, kí ló dé? Ẹ stop ẹ̀ náà. Ṣé bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbà nìyí? Ẹ jẹ́ ń pariwo báyìí. Ìyàwó ìyáálé ni. Ọkọ yálé. Ó yálé nínú òpè. Ọ̀yà àbúrò mi lọ́wọ́lé. Mo ṣe mọ̀ pàbúrò ẹni. Ṣé mi mọ̀ pàbúrò ẹni? Mo dẹ̀ pè é. Ìyàwó ìyáálé obìnrin ọkùnrin kan wà ń bẹ̀. Kí ló ń fóònù fún? Kí ló ń pèsè? Olówó fòfò. Tí mo ṣe nìyẹn o. Bẹ́ẹ̀ ká lè ṣe o. Kẹ́díbọ̀dì lè ṣe o. That's all right. That's okay. Aláìmoore. Judas Iscariot. Bàbá Délé. Ẹ ṣe ṣàṣẹ burúkú ni mo ṣe kó sá. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Orí ni wọ́n bí orí obì. Ọ́fíìsì mi lọ ẹ lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀. Ẹ má embarrass ara yín. Ǹjẹ́ tí ẹ mọ reason tí mo fi ní interest nínú kéèsì? Ẹ tó rẹ̀ jẹ́ ọlọ́pàá ní sà. Àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá kọ́ torí kí wọ́n jọ ga ni lódo. Ọjọ́ ga ni kí n gbọ́ ọlọ́pàá ní. Ẹ ṣe ọlọ́pàá. Ẹ ṣe. Ẹ má bínú. Ẹ jọ. Ẹ má bínú. Ẹ sáà wojú èmi ní kẹ́ bá sọ̀rọ̀. Kò sí wàhálà gbogbo yóò lè bá sọ̀rọ̀. Ṣé reason tí mo fi ní interest nínú kéèsì ni wípé àgbàlagbà ẹ̀ jẹ́. Tó bá jẹ́ wípé àwọn ọmọ yẹn ni wọ́n handle kéèsì yẹn ni wọ́n á ti ṣe tí yóò dáa pẹ̀lú yín wọ́n á ti embarrass yín mi ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn tí nà wà kóńdó kápẹ́ ìmọ̀lẹ́ kọ́ fún o. Wọ́n á ti nà yín kóńdó ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Àwọn ìgbádùn. So ẹ láti wà very careful ẹ ti gbọ́. Ẹ wo Bàbá Délé níbi tí ọ̀rọ̀ gbé dé dúró yìí ǹjẹ́ ṣetán láti jẹ́wọ́ fún mi kẹ́ sòótọ́ bẹ̀. Má sòótọ́ fún yín orí mo ṣe tó di bísí mi lọ́wọ́ yìí. God bless you. Ẹ jọ àwọn olè tí wọ́n wá síbẹ̀ yẹn mélòó ni wọ́n ọkùnrin mélòó ló wà ńbẹ̀ obìnrin mélòó dẹ́ńkẹ́dẹ̀ sọ irú amúnẹ́sàn tí wọ́n kó wá síbẹ̀ ẹ sọ fún mi báyìí. Ẹ ṣe. Ẹ jọ kí ni rísí tó fi jẹ́ pé mi lè bí lè kó ṣe ẹ fẹ́ rọ́ọ̀pù mi ni. Kì í ṣe ọmọ rọ́ọ̀pù yín o kì í ṣe ilẹ̀ fi ọgbọ́n tọ ọ̀rẹ́ yìí kúrò níbi tó ti ń ṣiṣẹ́. Ọ̀tọ̀ ilẹ̀ àrẹ ìjọ lè lọ síbẹ̀. Ẹ má rọ́ọ̀pù mi náà ṣe bí ìyàwó ẹ̀yìn alè. Lọ́dọ̀ ni ọkọ̀ mi kó mi sáré. Ọkọ̀ mi kó mi sáré. Ọkọ̀ mi ní. Ṣé oyún jọ mo ló yàlè. Ẹ jọ ṣe yóò ní tẹ́yìn náà lè ṣe nínú àwọn kẹ́ ẹ pé kọ́pùrà ìyàwó ẹ̀ ṣe báyìí àsọ̀gá. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ náà àwọn ẹ̀jẹ̀ mo lè ọkùnrin tó jọ ìsì tó wá sínú ilé ẹ̀ lóru mo lè pèsè ìlú kọ̀ọ̀kan mi sáré. Ọ̀gá ọlọ́pàá ẹ ní sórí burúkú ajá ò ní kó yín lọ́mọ ṣe gbádùn. Ẹ fi àwọn méjèèjì lẹ o kì í ṣẹjọ́ wọn rárá ẹjọ́ èmi dìdìrín tí wọn ò lọ́pọlọ tí mò ń bá wọn tó jù mí lọ tí mò ń bá wọn sọ̀rọ̀ ẹ̀ pọ̀ ni. Àìrí kékeré ọ̀rẹ́. Àìrí kékeré ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì àgbàlagbà lẹ́yìn ṣe láńgbáláńgbá káàkiri ṣé ò yẹ kẹ́ lọ́pọlọ rárá ni iwájú ọ̀gá ọlọ́pàá náà lẹ ti ń pariwo bí wèrè. Diolú. Ẹ dákọ̀ ẹ má Diolú mi jàre gẹ́gẹ́gẹ́ yín ló dùn mí fún jù. Sẹ́ẹ̀rì ọ̀gá ọlọ́pàá sẹ́ẹ̀rì ń bi tá a bọ́rọ̀ dé ẹ dákun torí ọlọ́ àkúnṣe lọ́nà ọlọ́run gbẹ́bẹ̀ ẹ fi wọ́n lẹ̀. Sọ́rí sà. Ẹ tún mú fún mi. Ẹ fi àwọn méjèèjì lẹ̀ pọ̀ mọ́ ege ní í ṣe wọn ẹ yá fi wọn fèmí èmi ó kó wọn lọ lé bàbá Délé á sì yanjú rẹ̀ nítubí nùbí èyí sì kó wọn padà wọ́n sì wá bẹ̀bẹ̀ ẹ ṣeun ọ̀gá ọlọ́pàá ẹ ṣèjì ẹ ṣeun yín gbàgbó yín nìsín bí n bá ti délé bàbá ti yanjú rẹ̀ tán èmi ó pè yín pé ó ti settle operate no more fight. Diolú má sọ ẹ sà mi ò lè bá pa òbítọ̀ láwẹ́ mọ́ mi ò lè bẹ́ẹ̀ pa òbítọ̀ láwẹ́ mọ́ láyé. Aláìdáni òbí Ṣé mo wípé ẹ sọ lẹ́ẹ̀kan wípé tó bá jẹ́ pé àwọn kéékèèké ni wọ́n handle kéèsì yìí wọ́n á ti nà inú kóńdó àbí. Bẹ́ẹ̀ sà. Ẹ kò sí wàhálà náà rẹ̀. Mo mọ nǹkan tí màá ṣe fẹ́ méjèèjì ẹ máa ní kí wọ́n bá mi arrange iron tó gbóná kí wọ́n gbélé yín nígbà yà ní kankan. Yes. Ẹ sà ẹ má ṣe yín o mo ní cancer o cancer of the heart lung and heart gbogbo ẹ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni
ẹ wà very very careful. Okay sir. ẹ gbọ́. Okay sir. mi ò mind lórí nǹkan tí mi ò ṣe mi ò mind anything. mi ò ṣe kankan náà o. mo mọ ohun tí màá ṣe lórí ọ̀rọ̀ tí yín. ẹ jẹ́ kí n fún yín ní èsì tẹ́ sọ. ẹ jọ ǹjẹ́ kò tiẹ̀ mọ gíráfítì ẹ̀ṣẹ̀ tí àwọn méjèèjì ṣe ǹjẹ́ mọ̀ rárá. ẹ mo mọ. àbí à ń ṣe lọ́run ń gbẹ́ bẹ́ẹ̀. lábẹ́ òfin náà èmi ti ṣetán láti release àwọn méjèèjì fún ìkẹlẹ̀ yanjú ẹ̀ àmọ́ ẹ jọ̀ọ́ ǹjẹ́ ìfọ́ra yín ṣetán láti dá gbogbo ohun tí àwọn olè yẹn tí wọ́n kó nínú ilé yẹn ǹjẹ́ ṣetán láti dá padà kẹ́dẹ̀ provide gbogbo àwọn olè yẹn kẹ́dẹ̀ provide ẹ̀ fún wa. èmi. yes. ẹ mọ̀jà ṣe bá ń kó tó bá ń tó bẹ́ẹ̀. ẹ bọ́tẹ́ ilé sọ fún mi wípé ọ̀rẹ́ ni yín. àbí báwo ni ọ̀rẹ́ ń ṣe jẹ́. ẹ wò kò ṣe bí gbogbo ọ̀rẹ́ dandan bá ń jẹ́ kó ọlọ́mọdé adára. ṣé wọ́n kí ni ẹ rọ mi ẹ má wọlé kò sí problem màá ní kí wọ́n tiẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mọ́lé. ẹ máa lọ yanjú ọ̀rọ̀ yẹn nínú sẹ́ẹ̀. Yes, love it. Darling. Oh. Pẹ̀lẹ́ lọ. Ṣé báwo ni ṣe? You can imagine, ó ti rẹ̀ mí látànà. Yeah, sorry love. Ṣé traffic yẹn pọ̀ jù? Púpọ̀ ọmọ torí kó jẹ́ àárọ̀ kùtùkùtù. You look tired. I am tired. But that's beautiful as ever. Thank you. Wo, mo ti ṣe favourite ẹ sílẹ̀. Okay. Thank you. Why do you always do this? Because I want to spoil you. Thank you. You're welcome, darling. So, come on, boss in bedroom. Go shower then. Go boss dining, go jẹun. Okay, thank you. Ṣé kí n díṣẹ́ fún abọ́ máa ṣe ń fúnra ẹ̀? No, tí máa wẹ̀ tán cause tó bá ní kò bọ́lẹ̀ máa ti tutù. It's okay. Your phone. Well, pick it now. Hello? Oh, hold on, please. Hello? Yes, speaking. Police station. How? Kí ló ṣẹlẹ̀? Police station. Okay. Ẹ mú máa débẹ̀ nsìn. Mo ti gbọ́ ẹjọ́. Mú máa dọ́dọ̀ yín ṣẹ gbọ́. Ẹ ṣé. Ẹjọ́ ẹ bá mi ṣe wọ́n jẹ́jẹ́ ṣẹ gbọ́. Ẹjọ́, please. All right. Thank you. Darling, kí ló ṣẹlẹ̀? Who is at the police station? Daddy ni. Kí ló ṣẹlẹ̀? I don't know. Dá pé nǹkan kan ṣẹlẹ̀. Anyway. Mo lọ sí police station. Okay, then we have to go then. No, you cannot. Why? Ó ṣe dancing ni. No. We need to tell you now. I need to support you. That deal and so on. It's okay. Take that motor. Let me go with you now. He needs my support. At all. I always have your support. Okay. All right, darling. I love you. Tete love. Okay. All right, darling. Love you. Whatever happens there, Joe, for me, call kó jẹ́ kí n mọ̀ kó tó ṣẹlẹ̀. All right. Okay. All right, darling. All right. Darling, mo ṣe smoothie kan sínú one fridge. All right, I'll do that. Make sure you take it. Please drive carefully. Love you. I love you more. Bye. Take care, okay? All right. Oh no, Daddy. What's going on? Yes, sir. Sir? Okay, sir. All right, sir. Bẹ́ẹ̀ni, sir, mo ti gbọ́ àlàyé yín, sir. Màá gbé ìgbésẹ̀ lórí ẹ̀, sir. It's all right, sir. Yes, sir. Mr. Dele. Ẹ jókòó. Ẹ kú iṣẹ́, sir. Ẹ pẹ̀lẹ́, sir. Ilé ńkọ́, sir. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báwo dẹ̀ ni tí mo bá ní sọ? Àwọn ẹ̀ṣẹ́ gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo ti ṣe gẹ́gẹ́ bí ẹ ti ṣe advice mi. Mo ti lọ rí àwọn people yẹn. Mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀. Mo jẹ́ kó yé wọn wípé kò sí èrè kankan tá a fẹ́ jẹ nínú ká máa gbéra lọ sí court. Torí àwọn àgbàlagbà náà sọ pé a kì í lọ sí court ká tún ṣọ̀rẹ́. So mo ní mo ṣetán láti san gbogbo owó yẹn pátápátá. But ẹni tí n bá ti san pa máa let go of the case. So ibi tí agreement wa dé dúró nìyẹn. Well, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Torí wípé ọ̀rọ̀ court ó lágbára díẹ̀. Èyí lè wú wípé positive way ló máa bọ́ sí kó padà lọ jẹ́ negative. Kí dẹ̀ ní ká ti gbọ́.
nírú bàbá yẹn kọ́ṣẹ́ tí máa sọ pé ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀. so bọ̀ kò sí problem. ẹnu wo la fẹ́ fi gbọ́ kí bàbá olúwa ẹ ṣẹ́wọ̀n. Ọlọ́run ní jẹ́ rí irú ẹ̀. àmì sá mo dúpẹ́ lọ́wọ́ yín. no problem sir. kí wàá ní next step tí máa take nsìn. èmi kàn máa ní láti advice yín ni ṣe rí ìgbésẹ̀ tẹ́ sọ wípé ẹ fẹ́ gbé lórí àwọn nǹkan yẹn tẹ́ ní ẹ máa sanwó ẹ̀ padà yẹn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ gbìyànjú láti tètè ṣe. Ọ́físà kí lẹ ń sọ yìí owó tí mi ní san lẹ́yìn ẹ máa jókòó báyìí àwọn náà máa jókòó báyìí ni wọ́n á kọ́ bọ̀wé àwọn ti gbowó báyìí o ẹ kò sí nǹkan kan mọ́ o ẹ̀yin ni máa kó fún ẹ̀yin lẹ máa kó fún wọn mi ò ní ṣe anything lẹ́yìn yín ẹ kó má tún lọ ní story inú later. ó wà òkè bẹ́ẹ̀ kò sí problem but ẹ lọ sí counter báyìí wọ́n máa release dáàdì fún yín ẹ má wọrí ní á pè wọ́n níbí but ẹ bá ti gba dáàdì sílẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ o wọn kì í ṣe ọmọ kékeré náà kí ló dé tí wọ́n ń hùwà bó ṣe ń hùwà yẹn àgbàlagbà then èyí tí wọ́n sọ wípé àwọn ò mọ̀ nípa olè àwọn kọ́ làwọn ní kó lè wá sí ibi tó lè ti jà ìjọba ò ní bá wọn rí bẹ́ẹ̀ yẹn o torí pé àwọn ni wọ́n pe máa yẹn kó ń bẹ̀ definitely wọ́n mọ̀ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tiwa. seriously speaking dáàdi yín yọ ni. wọ́n yọ seriously speaking wọ́n yẹ ni mo dẹ̀ báwo náà ti kọ́ gbọ́ wa. ẹ ṣe gan thank you so much ẹ ṣe gan sir. all right sir. Yes, sir. ẹ ṣe èèyàn gidi o bóyá sọ fún ti dó adé ẹ ṣe èèyàn gidi ọdún gidi ẹ ṣe èèyàn máa dùn ọ̀nà bàbá ẹ ṣe èèyàn mo ti dó lè látàárọ̀ láàrin ọjọ́ tí wọ́n sì bí orí ẹ ṣe èèyàn. ẹsà mẹ́wàá sí ni o àní nǹkan ṣe ní tó pọ̀ kan ni o mo débi tí mo ti ń lọ ṣiṣẹ́ ǹjẹ́ kí n sì lè ṣe fún bá takùn ìgbà wọn lọ ní rárá ní ìgbà òṣìṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ kódà gbà máa dé bẹ́ẹ̀ ọ̀dẹ́ méjì wọ́n bá tí wọ́n kó gbọ́dọ̀ ọdẹ tó ládà wọ́n tún nínú orí ọdẹ ẹgbẹ́ ní àbọ̀dẹ ẹ̀kọ́ wọ́n ní àwọn sáàtì lẹ́dí tó sẹ́nà àmì kó wọ́n rí bẹ́ẹ̀ sà ní tiẹ̀ bá nílé kan lọ kápẹ́ wọn ò lè gbà mọ́ kí ni o sọ pọ́ọ̀tì kejì kájẹ́ méjì ń bẹ̀ ní tí wọ́n á rí fún un sà. Mr. Saheed wọn kọ́kọ́ ò ṣe yín ètò ń ṣe yín ojú méjì ojú mẹ́ta kódà ojú mẹ́rin ló lọ tó ṣe ìbàdàn fún yẹn ẹ fi ibi tẹ́ ti ń ṣiṣẹ́ sílẹ̀ ẹgbàá nílọ ṣé tábà wà ń bẹ̀ tó lè àjà. èsì àmà ní ìlú ọ̀sùn ìlú ọ̀sùn ẹni tó pè mí pé pàjáwìrì pé nǹkan ṣẹlẹ̀ lé olóde kí n sáré lọ́ọ̀sì lọ́lé èmi ò fi iṣẹ́ mi ṣeré ẹ béèrè mo fẹ́ràn sí ọdẹ jọmọ lọ bẹ́ẹ̀ ṣe wù mí mi ò fi iṣẹ́ ṣeré rárá. tí ìgbà ṣe kóhun tó ti mọ yín la ẹ dìde bẹ́ẹ̀ lẹ ìdí tó fi bẹ́ẹ̀ ní gidi pé tí kò bá fẹ́ ṣòṣì ìlú tẹ́ ṣe ń jọ yẹn yẹ ẹ sọ̀rọ̀ àkọ́ bí kò bá fẹ́ ṣe wèrè bẹ́ẹ̀ ṣe wèrè so ikọ̀ alẹ́ dúró ọmọ méjèèjì lè kò ní ìdí fún ọ sí. ṣé ẹ fẹ́ kí àwọn tí ó gbà yín tí wọ́n bí lùgbẹ́ ní àwọn tí ní trọ́ọ̀sì nú yín tí wọ́n gbà yín tí wọ́n lè sanwó fún yín tí wọ́n lọ sùn kẹ́yìn náà wà dárí lọ bẹ́ẹ̀ yẹn ṣé ẹ fẹ́ kọ́ wà tí wọ́n wà ta. ẹ dákun ló rán ṣàmà ẹ bá ń bẹ̀ wọ́n owó ló máa bẹ̀rẹ̀ ẹ bá ń bẹ̀rẹ̀ dé ìbẹ̀rẹ̀ ṣe padà kúrò lọ ibẹ̀ ò ní wáyé mọ́ láíláí. kí ló fẹ́ kí n ṣe báyìí. ẹ kẹ́ bá ń bẹ̀ wọ́n kí n bẹ̀rẹ̀ sẹ́mi padà ní sókú kọ̀ọ̀tínú láyé. ṣé àbáyé gbòòrò. wọ́n tó ń kó igi yẹn agbára yín gbé 2x2. kí n máa kúrò kó. kó a gbé ajé gbòòrò ni bàbá yín wá tẹ́lẹ̀ sí kó 2x2 ẹ kó sí mọ́tò tẹ́tí làágùn dé nìyẹn ẹ bá má kó dàgbò méjì alẹ́ ìgbà nílò ẹ̀ lọ́sùn kò sẹ́ni tó ní ìgbà rẹ̀ fún yín. ẹ mọ̀ jẹ́ mi lọ fi ajé gbòòrò ìdílé mi ò kó fún àṣẹ alábàárò ìlà yìí wa. àwọn lẹ́lẹ́rú ẹnu wọn ń dàtọ̀ àwọn ọlọ́rọ̀ ìfìdọ̀rọ̀ bàbá ọdẹ oṣù tẹ́ ń ṣe kékeré ló mú ilá àdàgbà tẹ́ fi iṣẹ́ lẹ̀ ẹ̀jẹ̀ kò mú ilá bàbá mú ilá iṣẹ́ lẹ̀ ẹ̀ já ilé náà ó lè ti mú ilá bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn nígbà pé kò sí bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tó ní ṣẹlẹ̀ jọ yẹn. sẹ́ẹ̀rì sí ọdẹ àfihàn látọ̀ ọ̀hún ni wọ́n ní gbẹ̀bí ìjọ wọn bá security lápá àgbà tí wọ́n stamp látọ̀ wa ibi tí ìjọba ti mọ iṣẹ́ yín ọdẹ bí mo ìlú ohun sọ́ọ̀tì ẹ dákun bá ń ní ojú ẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ìpadà. ìdílé ẹsẹ̀ ìdílé ìjàmbá ọdẹ lọ́gbọ́ àdẹ ìwọ̀n yóò ṣàlábàánú lẹ́gbẹ̀ iṣẹ́ tó kó ṣe iṣẹ́ ọ̀lẹ tẹ́ máa dé ní iṣẹ́ tẹ́ máa gba àwọn ọmọ àwọn tó bá ìṣiṣẹ́ ti sùn tẹ́ máa gba lọ́kẹ́ máa lọ sùn tẹ́ fi àwọn láàbù àwọn yẹn sínú ewu. ẹ sà èmi ò sọ ọdẹ yẹpẹyẹpẹ o àwọn ọdẹ ẹrẹ ní wọn dùn kó ní ó gbélé wọn sọ fún ọ lè pe àwọn bẹ́ẹ̀ bí inú kólé ọmọ wà lọ àwọn èmi ò dúkọ́ lópin o màá mú tọ́sí lọ́ba yìí máa ń gbọ́ bí kọ́lọ́ di ewúrẹ́ mi kọjọ́ ìgbẹ́ lọ́pàá àfún àdáná kó sí gbogbo oúnjẹ gangan sí mi ẹ bá lùsì mi ẹ lùsì nǹkan tó pọ̀ láyé. ẹ máa bí àmì sọ mi lò tọ́ sí yín ẹ máa lọ. ẹ mi lè gbalẹ̀ lọ́dà kúndùn rẹ̀ yóò ẹ lè gbalẹ̀ lọ sà iṣẹ́ ọdẹ òwe sí. ẹ kú wájú mi. kí n máa lọ sà. ẹ kú wájú mi. máa lọ máa sọ bẹ́ẹ̀ báwo sí olè kankan tí ó jà fúlọ̀ kankan. bó bá wọn kó fi kó sọ olúmọ ọ̀dà máa lọ lé oṣù. olùmọ̀ tí ẹ ṣe sọ ọ̀dẹ tí ó jẹ nǹkan ọ̀dẹ tí ó jẹ nǹkan lónà ta ló fẹ́ gbé rọ́ọ̀kì olùmọ̀ gan mọ́ sí dì ní. ó ṣe ọ̀dẹ tí bá yí ẹ̀jẹ̀
ọ̀lẹ́ òṣì. Jimoh! Sir! Jimoh! Ọ̀gá! Túndé dà! Túndé! 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 Ta ló ṣe bẹ́ẹ̀? Ta ló ṣe? Ta ló kọ kìíní? Túndé ni. Túndé ni. Túndé ìwọ ló kàn. Ẹ sà, Jimoh ni o, Jimoh ló kàn o, Jimoh èmi ò mọ̀ ọkàn pa ẹ̀. Jimoh ìwọ ló kàn. Túndé. Sà. Jimoh. Ọ̀gá Túndé ló ṣe. Túndé báwo ló ṣe? Ara sà, Jimoh ni o, Jimoh. Jimoh báwo ló ṣe? Èkè ń tí mi síra yí. Ara sà. Ìwọ ló kàn. Jimoh ni sà. Jimoh ìwọ ni. Ta ló ṣe? Ta ló ṣe? Ta ló ṣe? Jimoh ni sà, Jimoh ni. Jimoh gbọ́ wá. Ọ̀gá ìmọ̀ ṣe. Ìwọ ló ṣe? Ìmọ̀ ṣe sà. Ìwọ ló ṣe? O jíṣẹ́ ṣe ní ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi àbí? O ra aṣọ, o ra gí, o tún jíṣẹ́ ṣe òfin mi lówó àbí? Ọ̀dọ́jọ́rí. Ọ̀dọ́jọ́rí. Jimoh ọ̀dọ́jọ́rí. Jimoh ọ̀dọ́jọ́rí. Ọ̀dọ́jọ́rí. O ṣe fi dààmú o pèrò ni o. O ti ṣe fi dààmú o pèrò ni. Ṣé ìjọba ní kò fọ́lá tààrà nílé? Ọyọ ọkọ sí wàá gbà lọ́wọ́ ẹ̀. Àgbàwẹ̀ èrè ní ìgbàlọ́wọ́ ẹ̀. Bàbá wọ́n pọ̀ kẹ́kẹ́. Sáyidì. Ẹ pẹ̀lẹ́. Mo mọ̀. Ọ̀dà Òṣùpá mọ̀ pẹ̀. Ọ̀dà ẹ̀wọ̀n. Sáyidì. Ṣé kọ̀mọ̀ sí ọ? Ṣé kọ̀mọ̀ sí ọ? Ṣé kọ̀mọ̀ sí ọ? Ẹ̀yọ̀ bá mi náà bínú. Kí ló fi kílẹ̀ mílẹ̀ lọ? Àwọn yìí bàjẹ́ sẹ́ẹ̀sì èrè kọ́kọ́ wọ. Sáyidì. Kí ló dé? Mo fẹ́ béèrè question kí n tó bẹ̀ ìjà gangan. Bá mi jà. Jọ kí ni rísì tó fi ti ṣọ́ọ̀bù? Àwọn lálọ́ọ̀dù lé mi kó pé kí n má wàá sọ àdúgbò mọ́. Ìwọ wá wà bí ọ̀fà kì í ó ṣiṣẹ́. Tí n bá ti sẹ́ ìwọ náà ṣiṣẹ́ kankan. Ẹjọ́ kí ni ẹjọ́ bá dà sí? Láti bí àti ẹlẹ́ fẹ́. Orí yín kúrú ọrùn yín ni. Orí rọ sọ fún ọ dẹ. Ẹ̀yin ìwé tẹ́lẹ̀ kẹ́lẹ́ bá kan kó sí tẹ̀ nǹkan bẹ́ẹ̀ dì. Sáyidì. Kí ni? Sáyidì jọ kí lẹ́sẹ̀ mi. Kí lẹ́ Ṣé mo ní kó dẹ dúró? Ṣé ìbá ṣe ìwọ́tọ̀ wá mú mi kó mi sẹ́ tó lè fi jà ṣé wọ́n lè mi dúró? Jẹ́ kí n béèrè question kan lọ́wọ́. Béèrè lọ́wọ́ mi. Jọ tẹ́kọ̀ọ́ bá di kókó ṣẹ́jú ẹ̀ tó gbígbà dún ni. Ẹ̀yin ọ̀fẹ́ mi ẹ lọ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ bó ṣe wọ yìí tó bá ti kọ́kọ́ mi sì máa ti pa ni. Màá tún gbà mí mọ́. Kọ́kọ́ tó wọ́n mi máa gbé mi kẹ́yìn ni. Èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Tẹ́ mo ní kó lè wọ́n jẹ́. Ìwọ ló fún mi jà mí. Èmi. Ìwọ ni. Èmi. Orí tí wọ́n ní ìwọ ta ni. Tí bá ṣe ayé yóò dá. Bá fọ́ yín bẹ́ẹ̀ kéde. Bá fọ́ yín lórí. O fẹ́ ṣẹ̀wọ̀n lẹ́kan sí. Kọ́kọ́ yìí. O fẹ́ ṣẹ̀wọ̀n lẹ́kan sí. Ìwọ lọ sẹ́wọ̀n. O máa padà sẹ́wọ̀n. Àjọ̀dún ẹ̀wọ̀n ni. Ìwọ ọgbàjẹ́ lẹ́nu tèmi. Ọwọ́ nǹkan gíbì. Bá ṣe kọ́kọ́ rẹ̀ màá tún ṣe padà. Bá ṣe jẹ padà. Ìwọ èmi ò ní sẹ́ kankan sí. Bí olú máa pa ẹ̀sẹ̀ ọ̀rọ̀ nù. Máa pa ẹ̀sẹ̀ ọ̀rọ̀ nù. Ó lè pa mí. Sáyidì tí wàá ti ṣọ́ọ̀bù mi. Mo ti pa. Máa pa Sáyidì. Wọ́n bẹ́ẹ̀ tí o ti sì ń bọ̀ sọ bẹ́ẹ̀. Mo ti gbọ́. Sáyidì kọ̀ọ̀kan mi. Ìwọ kan. Sáyidì kọ̀ọ̀kan mi. Kọ́kọ́ mi kò bá tún fi mi sí. Káyọ̀ Sáyidì. Máa jọ wà lẹ́nu ẹ̀ Sáyidì. Èmi àti. Èso bàbá délé. Kí ló dé? Ẹ jẹ́ ìwé ni. Mo bí sọ́jà mi jẹ. Ẹyin o! Gìrì gbé mi ẹyin o! Ó sì èrè ni. Ẹyin o! Sáyidì. Dúdú ẹyin ìjọ ní bẹ́ẹ̀ dúdú ẹni. Ẹ sì èrè ni. Orí ọba mú wa ló bẹ̀rẹ̀ sí ní pé nígbà tó yẹ pé wàhálà láti ṣẹlẹ̀ lóòótọ́ kí ní sẹ́yìn méjèèjì ẹ̀ ń sí ni. Olùkọ́ mi. Ọ̀sẹ̀ ni mo òyò ṣe ní kọ àwọn wíta ìwé nìsí omi ẹlẹ́ẹ̀lẹ́ sórí bó bá ilẹ̀ mẹ́rin lọ ilẹ̀ ń bi tó wa sọ́ọ̀mù ẹ̀pá gbàgbà ni ọ ni àwọn lọ́nu wo àwọn ọmọ tí ó kàn kó sí rẹ̀ rè. Àwọn ilé ẹ̀mọ́kẹ́ wọ́n pọ́ sí kàn ní àwọn wèrè. Wọ́n máa pọ́ sí kàn ní. Ẹgbẹ́ Bẹ́ẹ̀ni a lè kọ́ dáadáa a máa kọ́ dáadáa gidigidi. olórí burúkú ni bẹ́ẹ̀ ṣe mú jóná o ẹ bá pọ́ sí kan ẹ bẹ́ẹ̀ kan kó sí ọ̀gá yín. Ẹ já wẹrẹ ni wọ́n yẹn ṣe rí ta ń sọ kí ló ṣẹlẹ̀ gangan. Mo sọ bẹ̀ pa ni. Kí ló ṣe. Àwọn náà lọ́dún tẹ́mi ṣe fi dájú tí mò ń sọ ọdẹ àdúgbò wọn tí wọ́n dá mi dúró òun wá wà sọ́ọ̀bù nǹkan tí mi ò bá ti ṣiṣẹ́ òun náà ò ní ṣiṣẹ́. Àṣọ ló dọ̀ dúró ni. Táwọn dá mi dúró. Ọlọ́run ló dọ̀ dúró ń bi iṣẹ́ ẹ̀ ó sì ní iṣẹ́ mi. Ọlọ́run dá dúró. Ọlọ́run dọ̀ dúró eléyìí òkè olórí ibú. Owó àyẹ̀yẹ mọ ẹ bọ́ síbà ẹ bọ́ síbi. Tí bá kú lórí ìrọ̀ sí ẹ jókòó mẹ́rin. Tí bá kú lórí ìrọ̀ sí Sáyidì tí bá ẹ sọ ní sùúrù ìwọ ní sùúrù jáde. Mi sùúrù ọ̀nà àti àti. Sọ́dọ̀ ìgbà kan ní mẹ́rin
òbí tẹ bọ́ bàtà. tí wọ́n á bọ́ bàtà ńkọ́. kí ló fẹ́ ṣẹlẹ̀. ọbẹ̀ wọlé dínú o. ẹ kó mọ wọ bẹ̀ lọ kí n tiẹ̀. yọ wọlé dínú o. hello 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 Délé èmi ni Déolú ni o èmi náà ni yóò dáa fún ọ kó mọ̀ bá sí ni bàbá rẹ tún ti bẹ̀rẹ̀ bàbá rẹ àti Saheed ti tún bẹ̀rẹ̀ o níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni lura wọn látòrọ̀ mo ti mú wọn ọgbọ́n bá ti bí nínú ó nítorí pé bàbá rẹ ṣàkóbá fún omi tóun ti ń ṣiṣẹ́ wọn ò ríṣẹ́ ṣe bàbá rẹ wá ń ṣiṣẹ́ lọ ìdí inú tó ṣe kó wá ti ṣọ́ọ̀bù rẹ̀ bàbá rẹ ṣe bẹ̀rẹ̀ sí ní san léyìn inú látàárọ̀ àfi bí ajá mo ti làwọn ó ti sú mi nígbà tẹ́mi mi fẹ́ bọ́ ló jẹ́ ń bọ́ kọ̀rọ̀ pé kí wọ́n á pè ọmọ bọ́ wá yanjú ẹ̀ kíákíákíá ọ̀rẹ́ dákunjà nílé ò mọ ṣọ́ọ̀bù bàbá rẹ mọ́ ni kí ló ń bi mí bá wọ́n èmi ò mọ̀ ń parẹ́ ní tó bá wù ọ̀rọ̀ àwọn kí wọ́n fi ra wọn ṣe mi ò mọ̀ bí tágbàlagbà ti ń ṣe báyìí kí ló báyìí wá wọ́n fèmí lẹ́jẹ̀ ẹ bá lura yín pa orí yín burú ṣé nìkẹ́ mọ́jà ni ó ń pẹ́kẹ́ tó nara yín sí kòtò èyí tó bá ti kú nu yín ńlá tẹ̀lé báyìí tá a dà sọ̀bù lórí kí n tèmi. ẹ má bá mi wí o. Délé kí ló dé. Daddy mo sáré yà sọ́dọ̀ ọ̀rẹ́ yín ni. ọ̀rẹ́ mi wo. Mr. Saheed. Saheed kí ló pa yín pọ̀. ẹ ò mo kàn ṣáà ní kí n fún ọ ní 100,000 naira ni mi ò fẹ́ wà láwọn pẹ̀lú yín mọ́ rárá àti rárá. o fún Saheed 100,000 pé o fẹ́ wà láàmú ó dẹ̀ gbà lọ́wọ́ ẹ. oh yes. ṣé orí 100,000 tó fún ló fẹ́ wà láyẹn ni ló fi dá wàhálà lẹ̀ ó ti kọ́ ṣọ́ọ̀bù o fún Saheed 100,000 ó dẹ̀ gbà lọ́wọ́ ẹ. no daddy no. daddy obi. ẹ má fa wàhálà kankan ẹ jọ̀ọ́ daddy ẹ jọ̀ọ́. Délé sir. tí wọ́n bá bí ìyá Saheed dá kó ná 5 naira nù ẹ. daddy. no. oh yes. mo ti ẹ̀ láìpẹ́ ibi tẹ́ bá dé daddy ẹ ti kúrò ládùúgbò yìí kó ti yá ọlọ́run mú gbé yín lọ sẹ́kùn tí bàbá yín bẹ̀rẹ̀ kan máa gbé mi ní kẹ̀kẹ́ sùn. Pẹ̀lẹ́. ọ̀nà yìí jẹ́ bàtí. How was it? I'm fine. Oh, thank God it's okay. Seriously, sure, okay. More okay, won't go. Yes, sir. I'm sure more okay. Daddy, ẹ káàbọ̀ sá. Ṣé ẹ feel stress? Ọ̀nà jíjìn la fẹ́ ṣe bọ̀ ọkọ̀ ń sá eré. Sáré! Má sọ fún ẹ, ó ń sọ ìdálẹ́. Ó sáré gan ni o. Ó sáré gan. Anyway, daddy, lílẹ̀ ti dé o. That's good. Daddy ti dé ń sìn. Wọ́n máa ní láti faramọ́ wọn fúngbà díẹ̀. Ṣùgbọ́n kí gbogbo wàhálà jàgídíjàgan ti dé. I know, right? It needs to be relaxed. Kí gbogbo ẹ tẹ̀lé calm down. I know, right? I know. Because gbogbo àdúgbò ó ti yẹ. He doesn't need such now. Daddy, ẹ pẹ̀lẹ́ sá. Kí lè ṣe wá ṣé mo àgbàlagbà ní sá? Need any form of stress right now. Nǹkan tẹ́ need ni pé kẹ́ jẹun lásìkò, kẹ́ sùn lásìkò. Need wàhálà kankan. Ó yé yín. Báwo lẹ ṣe wá get ara yín tó. Ọkọ ẹ ti rojọ́ fún ẹ. Pẹ́lẹ́ wọn ni bàbá òun. Àbí? Ẹgbẹ́ ò sọ̀rọ̀. O ti ní I know. Ṣé ògbó yìnbó kí ni túmọ̀ I know? Mo mọ gbogbo ẹ̀. I know. Mo mọ gbogbo ẹ̀. What do you mean no? He said I know. I never get it twisted. Nǹkan tó ń sọ ni pé I know. Pé mo ṣe tẹ̀ wọ́n dé ní. Àbí? No. Nǹkan tí mo sọ kọ́ nìyẹn o. Pé ẹ nídìí láti rest. Mo lè pè yín bẹ́ẹ̀ sá. Daddy, ṣe nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, as a matter of fact, èmi gan ni mo gbé kọ́ ẹ̀ sá, èmi mo gbé fún. Òun gangan ló gbé kọ́. Pé wọ́n ti tì mí mọ́lé. Rárá o, wọ́n sọ fún mi bẹ́ẹ̀ o. Tó fi pè mí ní police station pé wọ́n ti lock yẹn up. Pé mo ní case. Daddy, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tíyàwó mi ò ní gbọ́ sí. Pé wọ́n tì mí mọ́lé. Pé bàbá ẹ ti ṣẹ̀wọ̀n o. Ọ̀dà ẹlẹ́wọ̀n ló délé yín o. Ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín gangan ni pé mo fẹ́ kẹ́ relax mind yẹn, kẹ́ freshen up, kẹ́ jẹun gidi, kẹ́ wá sùn, kí gbogbo nerves yín lè nà dáadáa. Kí ni kí n ṣe fún yín sà? Tí mo fẹ́ jẹ ẹ wá dáa
ẹ̀wà wóró kí wọ́n fún iyọ̀ sí ọkẹ́ wà lẹ́lẹ́wọ̀n jẹ ẹ fún mi lẹ́wà wóró ẹ má fata sí o iyọ̀ ní kẹ́ wọ́n sí kí iyọ̀ pọ̀ ń bẹ dáadáa hypertension mi lè háì. Daddy ẹjọ́ náà kí lè fẹ́ jẹ. níta jẹ lọ́gbẹ́ ẹ̀wọ̀n nìyẹn ó ti sọ pé I know pé wọ́n ni mo ti ń bọ̀. ok wo mi tó fẹ́ kán bínú dálẹ̀ bá mi báwọn ṣe ẹ̀wà wóró yẹn kò kànra fi ọ̀wọ́n má jẹ́ kó láta. ọmọ àlè ni ẹ délé orí ẹ ò pè so ẹ̀wọ̀n ni dádì ẹ ti ń bọ̀ so kó jẹ ẹ̀wà yẹn kó má fata sí kó wọ́n kẹ́mi jẹ́ ẹ̀wà wóró láìṣe méjì. òun kàn fún àpẹ lẹ́wọ̀n ní bàbá ẹ̀ kíyàwó ẹ̀ sí ẹ̀wà wóró kó má fata sí àbí. Daddy ẹ̀yin lẹ sọ pé nǹkan tẹ. ẹ lọ gbé wá ẹ má fi kẹ́ gàrí sí kí mú. ó lọ bá ń ra màlà. mi ò jẹ. ẹ máa jẹ náà. ẹ bára dáàdi mi ò lè ṣẹ̀wà fún yín sáà nígbà tí mo ti mọ̀ pé ẹ̀ ń bọ̀ ni mo ti dáná sílẹ̀ mo ti bá yín sí ọbẹ̀ ẹja tútù mo ti rò fọ ọgbọ̀n ọ̀nà gbogbo ẹ̀ ló wà ń lè nǹkan tí mò ń béèrè ni wípé mo fẹ́ mọ solid tẹ máa fi jẹ ẹ mọ̀ the carbohydrate you need. àìrọ mi ò jẹ carbohydrate ṣe bọ́gì ló jẹ bẹ́ẹ̀ carbon dioxide dá. no mo mi bi àmàlà ẹ̀bà iyán sẹ̀mó wheat. oh ẹ̀bà dáa ẹ̀bà káwé wọ́ ó dáa n tó máa ṣe ni pé ẹ̀fọ́ díẹ̀ ewédú púpọ̀. kí n bu ewédú àtẹ̀fọ́ papọ̀. bá a ṣe ń jẹ nìyẹn carbon dioxide nìyẹn pọ̀nmọ́ méjì ẹran kan torí mo ti dàgbà mi ò ń jẹun pọ̀ mọ́ ẹja méjì ẹyin àgíríkì kan ó tán. máa ṣẹ̀ṣẹ̀ bọ́ ẹ̀ lẹ́yìn ní ẹ̀sà. ẹ lọ bọ́ ilé ẹ. ẹ mọ tó máa ṣe dáná mú pépà àti pẹ́ẹ̀n sọ fún wọn kán ṣe list yẹn síbẹ̀ gbogbo nǹkan tó ní kókó wa yẹn. kò lè tó gbogbo yẹn. ẹ kó má dìjà ẹ kọ́ fún. sẹ́ni èmi náà sọ yìí tèmi ò ní mo sọ yìí ẹ̀fọ́ díẹ̀ ewédú púpọ̀ pọ̀nmọ́ ńlá méjì ẹran kékeré kan. mo bá carbon dioxide carbon dioxide gbogbo ẹ̀ kó sì lọ ṣe. mo pẹ́ lẹ́wọ̀n lóòótọ́ àbí. délé máa tẹ̀lé wọ́n yìí tẹ̀lé obìnrin ìyàwó jókòó délé jókòó orí ọ̀dọ́ kò délé. wọ́n ń jà lọ́ọ̀kan ilé ìyẹn ṣe kan ẹ rọra ṣe. àgbàlagbà máa wẹ̀wù ẹ̀tẹ̀ o ẹ rọra ṣe. ọwọ́ tó bá dilẹ̀ dẹ́dẹ́ ṣóun ni rọrẹ́ ń sọ rọra ṣe o. àgbàlagbà máa wẹ̀wù ẹ̀tẹ̀ o ẹ rọra ṣe. olófòfò ògbẹ́gbà ibi ọpẹ́ ló mọ rọra ṣe o. àgbàlagbà máa wẹ̀wù ẹ̀tẹ̀ o. ẹjọ́ tó rọ ọlọ́run ẹ jẹ́ ṣàánú wa ẹ fún wa ló ta fẹ́ fi jẹ ìyàn níjẹ yín sà ẹ jọ ìyàn níjẹ yín sà ẹ jọ. ẹ wá sà ẹ wá. ẹ jọ mo ti fẹ́ lówó tẹ béèrè mi ò ní ju 500 yẹn lọ. oore tẹ́ ẹ ṣe fún wa lọ́fẹ́ káà náà ṣe nǹkan tá a bẹ́ sọ fún yín. olórí burúkú yìí wọ́n fẹ́ gbàgbà fún yín bàbá yìí. ẹ bímọ ọkùnrin kan ó dẹ̀ níyàwó àmọ́ wọn bímọ ṣé rọ ni. báà lè ṣe mọ̀. oore tẹ́ ẹ ṣe fún wa ni ǹjẹ́ bọ̀kan lè bímọ. mi ò máa ń tẹ́bílẹ̀ bá mi ṣe. ọ̀dọ̀ wa wà ń bẹ̀yẹn lẹ́yìn bẹ̀yẹn tẹ bá lè tẹ̀lé adé bẹ̀ kò sí wàhálà mọ́. ẹ jọ bàbá ẹ jọ ẹ jẹ́ kí n rí yín. ẹ jọ mo bísí torí Ọlọ́run ṣẹ́gbọ́. a ní ìṣẹ́jú kan ni mo fẹ́ rí yín ẹnìkan ló rán mi sí yín. ẹ jọ kí ló máa ń ṣàwọn èèyàn báyìí ná nígbà tí nǹkan rere bá ń bọ̀ ṣe lè ṣùgbọ́n agbógun o. ẹ̀yin náà ni mò ń wá lọ wọ́n júwèé yín náà. ẹ lóde mú bọ̀ ẹ dáhùn kíákíá mo ń lókè kó wà very important ẹ jọ. ẹ wo bàbá ẹ fẹ́ kánjú lọ dowó nù náà ni ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ fara burúkú yín balẹ̀ àwọn ọmọ tó bá yín sọ̀rọ̀ yẹn ó lè ní wọ́n 419 ni wọ́n fẹ́ 419 ni. ṣé rí àwọn eléyìí mi ò rí wọn rí ṣùgbọ́n problem tó wà nílé ọmọ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ fún mi ni. wọ́n ń tọ̀ yín ni ẹ wo wọ́n ti mọ gbogbo nǹkan tó wà nínú ilé yín wọ́n ti mọ bẹ́ẹ̀ ṣe ń jẹ bẹ́ẹ̀ ṣe ń mu bẹ́ẹ̀ ṣe ń ṣu bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ló ti yé wọn sí. àwọn ọmọ wèrè wọ́n máa 419 àìmọye èèyàn tó ti 419 tí mo ti gbà á lẹ̀ ló jẹ́ pé èmi náà mò ń rí wọn. ẹ ṣú ọ. bóun yẹn jọ gbà yín. wọ́n ṣẹlẹ̀ máa grip wọn báyìí ó di police station. kò ní dáa fún yín o kò ní dáa fún yín o mo dáná afọ́jú ni. afọ́jú wo wọ́n fẹsẹ̀ fẹ́ ṣé mo sọ fún yín Ọlọ́run yọ yín. ẹ má bínú ẹjọ́ ibo lẹ́yìn gbé. èmi wá wo àwọn ọmọ mi ń bí báyìí ni. ọmọ tèmi náà gbókè street yẹn ní. àwọn stroll lọ èmi náà nájú ní. nígbà dókítà sọ pé ká máa ṣe exercise lèmi náà fi ń nẹsẹ̀ báyìí. ohun tèmi náà ń ṣe nìyẹn. ẹ mọ tá a máa ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ dọ̀dọ̀ tí tá a bá sọ̀rọ̀ ẹ wá sí ọ̀dọ̀ tiwa náà a máa jọ ṣe bẹ́ẹ̀ njọ́ rẹ̀ ká gbó kú nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ yìí o àwọn ọmọ lórí burúkú yẹn àìmọye èèyàn náà ti gbá kí náà sọ fún yín. wọ́n náà mọ̀ mi ò.
ṣe wé náà. Keep your mind to yourself, okay? Ṣé oorun ẹ̀ ń bí ni? Ṣé ìwọ someday ìwọ náà lè ní hospital títí? Àwọn èèyàn tó wá gbà síṣẹ́ tó máa ṣe bó ṣe bí wọ́n ṣe ṣe tó fi pé hospital náà máa gbòòrò ni. Anyway, be careful. Darling, the gate is padlocked. What's panic? Mi ò rò wípé Daddy wà nílé yìí. Níbo náà lè lọ? I don't know. I don't know. Maybe we should call him. Hello, Daddy. Mini. A wà níta. Ẹ wá ṣí gate. Okay. Ẹ máa bọ̀ sir. Ìta la kan wá. Everybody come wò wá máa ṣe dúró síta. All right, ṣe. But when is he coming back? Bola sọ pé àwọn wá gangan náà. Darling, seriously, this is not funny. Me mo. Wọ́n kàn dákọ̀ mama kíní kan. As in mama kíní kan. I don't know, mama kíní. Ẹ wá dúró. Torí tí ẹ bá láìfọ̀ èdè lẹ́fù kan, àwọn nǹkan kan wà tí yóò gbọ́dọ̀ ṣe gíragíra mọ́. Bẹ́ẹ̀ni. Ẹ bí mi lè mi bí wọn. Bẹ́ẹ̀ni. Ẹ wà ní òní choice. Àwọn máa máa lọ bínú ni. Délé. Délé. Ọmọ mi ní ilé ìyàwó ẹ̀ rẹ̀. Ṣé dáadáa ni bàbá? Daddy, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ náà látàrọ̀ dádì láti dé bíbáyìí? Láráyè wọlé ẹ̀dẹ̀ tí géètì ẹ̀ tó ẹ̀dẹ̀ mú kí dání lọ. Ọ̀dọ̀ ya Kasim ni mo wà. Ọ̀dọ̀ mi náà wà. Ẹ jọ̀ọ́ mà náà. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ jẹ́ ní sọ fẹ́ jà ní kí ló le tó báyìí. Àtìpátá ti dé bíbáyìí kò sẹ́ anybody mi ò mẹ́ni tó jẹ́ Kasim. Mo kàn rí pé tá a bá ń drive lọ àwọn ọmọ wọn máa ń sáré tẹ̀lé mọ́tò. Kaduna ni Kasim ń gbé. Àwọn ọmọ Kasim ni ẹ tó jọ ọmọ tiẹ̀. Bẹ́ẹ̀ni ọmọ mi ni. Ọmọ mi ni. Daddy lẹ́nu ìgbà tẹ ẹ dádúgbò ilẹ̀ tí mo pé Kaduna àbí ibì kan làwọn kan wà. Kí n máa fẹ́ ṣe àbí. Èdè yẹn gbà. À ń ṣàṣọ̀rọ̀ débẹ̀ ó dà kò burú ẹ sílẹ̀kùn fún wọn kọ́ wọlé. Ẹ fún mi kì ẹ ṣá fún wọn ní kì. Dáni máa bọ̀ wá wọlé. Sọ́dọ̀ ọkọ mo gbàgbé kọ́kọ́rọ́ sí. Ṣé kì í ṣe òun ló wà lórí tébù nígbà tẹ́ ń jẹba? Tóní black ni. Òun ni ẹ ń jẹba. Mo ti sọ kọ́kọ́rọ́ nù. Ọ̀dọ̀ ẹni mo fi kọ́kọ́rọ́ sí. Ọ̀dọ̀ mi ló wà. Yípa Tóní black ni. Òun ni lórí tébù ìgbà yẹn lẹ ń jẹba. Dádì ẹ jẹba tán ẹ̀dẹ̀ tún gbàgbé kọ́kọ́rọ́ inú ilé. Ọbẹ̀ onírú ni. So lọ́dún oúnjẹ tó wà nílé ìṣẹ̀lẹ̀ fi oúnjẹ sílẹ̀ ń bíbà ẹ lọ sọ́dọ̀ mama Kazeem ẹ lọ ń jẹba. Kílẹ̀ fẹ́ ṣe. Ẹ jẹ́ kẹ́mi lọ. Màmí ìṣe mi ò lè fi ẹlẹ́ ẹ kájọ lọ ní àjò padà. Ó dà ó yá. À ń bọ̀ fẹ́ lọ mú kọ́kọ́rọ́. Ẹ já lọ mú kọ́kọ́rọ́ wa. Daddy ẹ má fọ ọkọ náà náà. Daddy now. What is this? Daddy. Kí ni lè? Sáńpà ìjábọ̀ ní kọ́kọ́rọ́ ni. Ṣé ká máa lọ mọ́ ni wọ́n ní ká máa lọ? Ẹ lọ. I'm in trouble. Daddy is gone. Hello? Really? Listen. Okay. This was how long ago? Okay. All right. I'll join you guys soon. Okay? Okay. Darling, I have to go. Work? Yep. Okay.
There's an emergency. But I'm done with this stew. Rice in Yoko Kode komi bembe so to bag be me fe ko juna ba mi so. Okay. Still nko. I'm done with that. Mo ti din o wa no kula. Okay. But to pay everything, bye. Alright, darling. Kí wá ni ìwọ máa jẹ? I'm fine. I'll be fine. Trust me. Oh, thank you, love. All right. Oh, ti lọ bise. Ó dẹ̀ sọ pé oúnjẹ fẹ́ jiná bá la ṣe wá fẹ́ ṣe oúnjẹ tó fẹ́ jiná. Ó ti jiná gan. In fact, komi ko gbenu ẹ ni. Ó sọ pé oúnjẹ ṣe ni. Délé. Daddy, ó máa so nje so many times ẹ pé tí bá sọ pé máa pé kí tó dé láti bí ṣe àti bá mi so nje le cause a mọ̀ pé ó máa rẹ̀ mí tí bá dé. Ó mọ oúnjẹ ṣe dáadáa. Délé. Ó mọ oúnjẹ ṣe kan. Adesi yo adùn. Of course. Tó bá kun odidi màálù fún mi máa ṣe. Oh, of course, yes. Ìyàwó àgbẹ̀jẹ̀. Ó máa jẹ́ náà. Ó máa ń gbé lọ bí iṣẹ́. Ó máa ń gbé lọ bí iṣẹ́ ńbẹ̀. Di ó lé òjòrí tó kàn máa ń ṣe ni pé òun ò like ata. So tó bá ṣebẹ̀ kò ní fata sí èmi kẹrin mo like ata. Èmi ló jọ. Mo ṣe bastard nínú oúnjẹ. Daddy, ẹ̀yin náà mo bẹ̀ ṣe. Ìdí àrùn mo dàgbà sí. Ẹ̀yin lè máa ṣe fún wa lọ́la nìyẹn. Yes, that is your turn. Ẹ jẹ́ lọ change. Dale. Ọ̀rọ̀ àdáni tètè lọ́wọ́ dáàdì máa tẹ dúró jèrè. It's gonna be my turn tomorrow. Yes. Òyìnbó ló fi sọ. Ìyàwó ẹ̀ lè máa so oúnjẹ lọ́la. It's gonna be my turn tomorrow. Lọ́la nìyẹn. Délé, you are a lucky man. Délé marry Fúnkẹ́. Join together. Àbí kí lọ bá ìwé ẹ̀sẹ̀ lórí náà? Kí n sáf. Màá lọ. Mo lè ṣe. Ẹ má jẹ́ stress yín. Love ni. Lele, you are a lucky man. Darling, I'm off. You have to go, darling. All right. Okay. Okay, love. I love you. Daddy, love you more. My stress are you. You know I love you. Take care, right, darling? Délé. Yes, dear. Ọ̀rọ̀ onílé. Ibi tó bá ti bá láti sọ. Ẹ ti miss ìyàwó mi nìyẹn. I know you are stupid. Dad? But I don't know that you are very, very stupid. Dad? Yes, Délé. Bàbá mi mọ ọbẹ̀ ṣe ju ìyá mi lọ, ìtàn orí burúkú ni. Look at yourself. O ti fẹ́ yàwó several years. Ẹ gbọ́ pa, ẹ gbọ́ pó. Ìyàwó ẹ̀ dẹ̀ máa fi lé ilé nearly every night. Ó ń lọ bí iṣẹ́. Ṣé o mọ̀ pé alẹ́ ni ọkùnrin àtobìnrin máa ń mì tó máa ń doyún jù? Ó mọ̀. Ṣé gbogbo ọ̀sán tí gbogbo sperm àti wà watery so ìyẹn lè fẹ́ máa meet? Daddy, ṣàrí myth ni gbogbo yẹn. Àkọ́kọ́ ìdíṣẹ́ ni la máa mọ̀ ní lọ́lẹ̀. Ọmọbìnrin mo rí as a medical doctor kó tó di pé mo fẹ́. Kò ń ṣe pé ńgbà tó délé mi tán ló ṣe bẹ̀rẹ̀ sí ní practice iṣẹ́ yẹn. So kò sí bí mo ṣe fẹ́ stop iṣẹ́. Okay? And ìkejì pé bóyá àtọ̀ ó máa ń watery lọ́sàn-án no superstition lásán ni nothing like that. Mo mọ̀ pé several ọmọ ló máa ti wà ń ta tọ́lọ́run ti máa produce tó yẹ pé ọ̀sán dẹ̀ ni wọ́n sọ̀rọ̀ wọn so ìyẹn ò work dáadé ẹ gbàgbé ẹ̀. Ẹ dẹ̀ kí ni ìsọ̀tẹ̀ tí pẹ̀lú tẹ̀sán no result. Ọlọ́run ló ń ṣe wọn dáadáa. Ó yẹ ń gbìyànjú. Délé ó wá di ọmọ ọ̀dọ̀ ó di ẹni tó mọ bẹ́ẹ̀ ṣéjú ìyàwó ẹ lọ tó ń fata sọ́bẹ̀ àbí nígbà tí ẹ máa fọ́ gbọ́ lójú ẹlẹ́mi ló ń jẹ́ máa kàn lọ́la ẹ̀rí pórí yín ti dàrú èmi ló ń jẹ́ máa kàn lọ́la àbí. Daddy, out of love nìyẹn náà. Ìdí òótọ́ ọ̀rọ̀ láti mèrè ìdílé rẹ̀ tí mò tọrọ Délé tó bá tásìkò kan sìn ẹ máa sọ pé mi máa gbá ẹnu kọ́mpáàdì pé mi ló kàn ká máa pín gbá lọ́sọ̀ọ̀sẹ̀ ká fọ tọ́lẹ́ẹ̀tì àbí. Wọ́n á jọ fi yẹn ṣeré pé. Eré kò àti di eré láti mò tọ́ ó bá Délé use your brain àbọ̀rọ̀ lásán fọmọlúàbí ó bá wà lọ brazil fún mi èmi ń jata o kó fata sí kó fi dòdò sí tó bá ṣe tán wà kó abọ́ lọ wà fọ pot wà fọ ẹ̀yìn pot kó tó lọ sùn ó ti gbá sí ọmọ ọ̀dọ̀ mọ́ṣẹ́ sọ́wọ́n ni darling I can cook ó ti má.
ṣe jù pẹrẹ ní tẹ. Ẹ rọra ṣe. Rọra ṣe. Àgbàlagbà máa wẹ̀wù ẹ̀tẹ̀ o. Ẹ rọra ṣe. Kí láǹfààní àpótá ní tó ń kóni lọ́wọ́ sọnù? Kí láǹfààní òrògbò? Kí láǹfààní ọ̀rẹ́ àkóbáni? Ọ̀rẹ́ kì í ọ̀rẹ́, àkóbáni kì í ara wọn. A kì í dákẹ́ ká kú, a kì í wòsùn ká dáràn. A kì í rí ibi lẹ́yìn mo gbọ́, àdàgbà jẹ́ra òfò ṣọ́ra ṣe. Ilé sanmi dojo yìí lọ, jẹ́jẹ́ o, jẹ́jẹ́ o. Ẹ rọra ṣe. Sorry, darling. Ó ti sùn lọ. Mi ò tí mo bá ti mo sùn lọ. Pẹ̀lẹ́, wàhálà tó ń fẹ́rẹ̀ ṣe ti pọ̀ jù. Mo kàn wọ ẹgbẹ́ mi ní bedroom ní mi rẹ̀. I'm sorry. And I want you to come right now. Of course. I know. Alright, babes. Come here right now. Alright. My phone. Let me pick it. That's good. Who is that? Sorry, dear. It's okay. Hello? Oh. Okay. Mumbo. I know. I'll join you guys soon. I will join you guys soon. Alright. The hospital. No. No way. Funke, please do not come out with that tonight. There's an emergency. No. Possible. I think Emiframi Mutin reason alongside Pelu Daddy. Like to him, Emma drew talk any. Why? This time we catch you together. It's raining outside. For God's sake, want to pay come about hospital. Emergency. I need to save the soul. Somebody needs me. You gotta pay attention to your home. This is important as well. When it's a giba wolu eni to ba wolu omeni. Tara eni la ma koko gbe kúrò. Okay? Marriage tara eni egi to wolu e gangan ni e. Ibi iṣẹ́ egi to wolu omo eni e. Okay? Secondary ni e. Your primary assignment is to take care of this home. You have to save your marriage as well. This marriage is cracking bit by bit. You got to mend it together. I'm sorry. I just have to do it. I have to save somebody, please. I'm sorry. I have to. Funke? I'm sorry. Funke? Shumara. No, Kulila. No. Daddy, Kule, sir. Darling, Kule. From Campbell, Lutumbo. What kind of question is that? But more bit more now. Nimbo Lutumbo, Funke. She be mad till I join one. Hey! I said I don't want that! What do you want to do? Funke! Can't you answer? Can you give me a definite answer? Oh, there's something you talked about. What you want to feel like you talked about? No, husband. As a husband? Okay? What you want to talk about? Funke, kill me something like I told you! When you come back home, you know, Johnny Kwan, you know, oh, damn me here. As a husband, oh, damn, you're making my ship way. Mama, you're going to make my ship, oh, no, my shell. Today, Funke, you're going to choose one. In between me, to be shared. Okay? Listen to me. Yes. You're going to choose one in between myself. All you do. Okay? It is time for you to pick one. When you're family, when you're sharing your family, when you're not a form call. But I'm so fine. When you're going to be no coconut. Now let us sorry, Oga. Oga, let me know. Immediately, I'm going to be no coconut. And let Toba choose to live by the canny. Just tell me. You're going to serve a soul? First serve life. She not tell me, oh, the serve it. Oh, the proof was so for me. Yeah, I don't want to let me out of your job, people. Don't let us hospital to the law. Don't let us to join our comment. Sure, the one to right there. Oh, the one to right there.
Today, you choose one. And if you're not careful, you're going to lose me. Because right now, it's like you're losing me. Daddy. Can I help you? Shut up! Calm down for me. Forget! Keep me back question. Keep advice your call. If you have to pick one, you pick your bag. Tí o bá ní kí bẹ́ẹ̀ dá sí. Ìtọ́ bá gbé mi lọ kó ẹ, you will not pick one, you pick your bag. Wà á fi ilé ọmọ mi sílẹ̀. O lọ́mọ, o lóyún, o lẹ́nìtì, o useless, o jobless. Ẹ wá máa lọ ṣaṣẹ́kú lálẹ́, wà á máa pretend pé o lọ sí hospital. Àbí? You are a man. You are a man. I love your side. Doctor, ojú yín rí bákan láàárọ̀. What is your problem? Doctor, there is a big problem. I'm going through a lot in my matrimonial home. Ó sú mi débi pé mo ronú pé mo fẹ́ tender resignation letter or ẹ máa bá mi change shift me. Let me just make do with my 9 to 5. Gbogbo emergency pè mí lóru, everything has to stop. It's giving me problem and I don't want to lose my home. I don't want to lose my husband. This is me. I love my job so much. I don't want to lose my job too. Doctor, you won't understand. I'm going through hell. Going through hell. Doctor, I'm so sorry about everything. I'm sorry. I understand challenges them face. As a competent medical doctor, so many challenges like to face. Go to think about day. Personally, I can tell you one of my stories. Maybe you'll be able to pick one or two things from it. I'm in my shop. Say we do okay, the very down talent tó máa sọ pé tó ṣẹlẹ̀ yìí kò dùn. Ṣé ọkọ ẹ tó dúró yìí ló máa ní kò dùn? Àbẹ́mi, àbí wàhálà tẹ́ ti ṣe lórí ọmọ yìí la máa ní kò tó. Igbe tó ń ké ti tó. Má fi igbe dá wàhálà síra ẹ lára. Ṣé wàá máa kí káwọn aládùúgbò tó máa wá wọlé kó máa wá kí ẹ pẹ̀lẹ́, kó máa kí ẹ pẹ̀lẹ́, kó máa kí ẹ pẹ̀lẹ́. Ẹni tó bá ní òdùn òun kóun náà mú tiẹ̀ kó pa á. Má wàá gbàgbé o, Ọlọ́run ló fi fún ni. Ọlọ́run ló gbà ògo ní forúkọ ẹ á tún máa dúpẹ́ náà ni o alápàdúpẹ́ lọ́lọ́ bí yìí ò ṣe bóyá tó ju eré lọ ìbá ṣe o wá fi ìgbàgbọ́ gbà kó dúpẹ́ lọ́wọ́ náà pé Ọlọ́run tó ṣe léyìí ó tún máa ṣe mí ó ti gbọ́. ìrọ̀pẹ́ ó ti kí ni ha tiẹ̀ ṣe o tún fẹ́ bẹ̀rẹ̀ kíyàwó ẹ lè gbóhùn sókè àbí ọkùnrin ni wọ́n náà àbọ̀kùnrin kọ́ ni ẹ́ ó dẹ̀ mọ́ṣẹ́ ẹ ṣé tó bá jẹ́ nìkan ló ṣẹlẹ̀ sí ìwọ kọ́ ló máa ń sọ pé take heart wọ́n á ṣe ṣọ̀hún ṣe hàn ẹkún yẹn ẹ̀yọ́ kú o. àwọn máa ṣọdún mọ́ ló ti tó gbígbé yóò dá kankan. bẹ́ẹ̀ ni ó ti kú láàárọ̀ iná emergency hospital. Okay, no problem. I will be on my way right now. All right. Ibo ló lọ? One emergency hospital. So, it ń dùn wọ́n ní hospital yẹn, wọ́n gbọ́ tó ṣẹlẹ̀. Wọ́n gbọ́ sir. Ọmọ. So, dandan dẹ̀ gbọ́dọ̀ débẹ̀. But it is my profession and I need to do it. Oh, it is your profession and you need to do it. Okay, go ahead. It is your profession, you need to do it.
ọmọ tó máa ṣèyàn kò ní kú lójú èèyàn. Ṣé wọ́n ti dè náà? Olúwa. Ṣé o ti prepare that time? Bẹ́ẹ̀ni sà. Ọmọ ilé ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni sà. Everything is set. Ṣọ́wọ̀n nìyẹn ni. Àwọn ó ti dà. Mo ti parí operation yẹn. Ọmọ ilé ti wà okay. Okay sir. Let me sure pé lọ clean up theatre yẹn. I will see you guys tomorrow. Alright sir. Goodbye sir. Dèdè látàárọ̀ bá mi sọ̀rọ̀ ṣé mi kọ́ mo bí ọmọ mi ni. A gbọ́ pé ti àtẹ́ǹdì sọmọ mi ṣé kò yẹ kẹ́ bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀ ni àbí mi kọ́ mo bí ọmọ mi ni kí ló dé ẹ̀dẹ̀ tí mi dẹ̀ ẹ̀dẹ̀ ń lọ ẹ bá mi sọ̀rọ̀ jèrè mi ò sì mọ ọdún òṣùṣù tí mo gbọ́ ọmọ wáyìí gan. Madam, èèyàn kúkúrú yín kò lè yin Ọlọ́run lógo. Ní àárọ̀ yìí ni mo ṣe lose ọmọ mi kó tó dín pé mo receive emergency call láti hospital pé kí wá save life ọmọ yín. Mo dé bíbá ọ̀hún tí ì sin ọmọ mi kí n tó kúrò nílé mo save life ọmọ yín tán etí wo bó ṣe ń sọ̀rọ̀ sí mi. Anyway, it's our profession. Iṣẹ́ tí mo gbà ni. Ṣé tòótọ́ ni? Bẹ́ẹ̀ni. Hey! It is well. I see. But doctor, I still maintain my stand. I don't want to lose my family. I don't want to lose my husband. I don't want to lose my home. Please, doctor. Please, help me. I understand, doctor. But I will let you know what the management conclude about before you go. All right, thank you. Jẹ́ káyé mi ó lérè, bàbá jẹ́ káyé mi ó lérè, kí n má fọwọ́ bá bùsùn mi jẹ́, rọ̀bì ṣe kọ́ mi mọ̀ wá wò, bí wúrà ọba sọnù, a kì í mọyì wúrà, kémi má fọwọ́ bá bùsùn mi jẹ́, rọ̀bì ṣe kọ́ mi mọ̀ wá wò. Daddy, ẹ kúlẹ̀ sir. Welcome. Oh my God. Daddy, bread and tea lẹ́ ń jẹ ni sir. Ojú o, iyán àtògúnfe tó gbélé fún mi kó tó lọ bí iṣẹ́ tó prepare tó ń gbóná. Daddy ìjọ tó lọ ẹ má bínú sir. Èmi gan mọ̀ pé mo máa ní láti lọ síbi iṣẹ́ lálẹ́ náà yẹn. Mo ṣe mọ̀ that's what my job requires. So bó ṣe pè mí it was an emergency so I need to dash out of the house. Ẹ má bínú mi ti rántí pé mi tó sùn jẹ́lẹ̀ fún yín. Emergency lọ́rọ̀ àlè máa ń bọ́ sí. Daddy, hospital ni mo ti ń ṣiṣẹ́, hospital ni mo lọ sá. Bọ́kọ̀ ò sí ní emergency làlè máa ń pèèyàn pé máa bọ̀ ọkọ̀ ò sá sí ní. I'm a medical doctor and this is what my job requires. Most times ni wọ́n máa ń pè mí pé kí n wá ṣiṣẹ́ torí mo save life àwọn èèyàn ni ọkọ mi gan is aware. Daddy, ǹjẹ́ sáyé bá yín sí sá. Wà ní wà. Ṣé kí n tó dé sínú ilé yìí bó ṣe máa ń lọ sí náìtì gbogbo gbà nìyẹn? Bẹ́ẹ̀ni sir. Sir, I'm a medical doctor and as such, I control the numbers of people to Mawa's hospital, sir. So, and a minimum one emergency. So most times, tabani casualties being, they often call me. So come. Could they stop? My husband is away, sir. Hey, sir, I can say. Your husband is away. Funke! Sir. Funke! Sir. Funke! Wàhálà ń bọ̀. Ọlọ́run jẹ́ alúwàlá, sir. Ọkùnrin kan lọ́dún ọ̀pọ̀ láàrin. Kì í sẹ́kùnrin níwájú ọ̀pọ̀ láàrin. Tó nínú pàṣẹ ṣẹlẹ̀ báyìí. Sir, mo ní láàmú òye kí n sóúnjẹ fún yín, sir. Ẹ jọ̀ọ́, sir. Ok. Gẹ́ẹ̀tì ẹ. Bẹ̀rẹ̀ pé mi, mo ti mọ̀ bọ̀ yà gẹ́ẹ̀tì fún. Mo ní kọ́ pọ̀ síbù.
Kò possible. Torí kí ni sá? Tẹ́lẹ̀ kò possible. Torí kí ni sá? Tẹ́lẹ̀ kò possible. Torí kí ni o ṣe possible? Torí kò possible o lè fẹ́ mọ́ sí. Bẹ́ẹ̀ lè sún pé mo lè fẹ́ àwọn mi mọ́. No, yes, she's my wife. Fúnra ara mi ni máa kó ẹrù ìyàwó ẹ̀ jáde. Daddy, I'm sorry, kò possible. Bẹ́tẹ̀. Mo ò lè bá yín bẹ́ẹ̀. Bẹ́tẹ̀. Daddy, mo ò lè bá yín. Mo ní ìyàwó ẹ̀. Kí ló dé? Torí bá àgbà yín lálejò sínú ilé, ẹ̀dẹ̀ fáyé ní àwọn mi lára, ẹ̀ fáyé ní mi lára. Daddy, kò nice now. Kò nice now. Kò nice now. Délé mi ló ṣe kò nice now. Kò nice now. Kí lẹ fẹ́ kọ́ ọmọbìnrin ṣe fún yín? Oh, Daddy, ẹ ti gbàgbé pé ńgbà tí ẹ fẹ́ fi ọmọ yìí, mo mú wá bá yín. Gẹ́gẹ́ bí ìyàwó ọmọ yín, ẹ̀dẹ̀ wo, ẹ̀dẹ̀ lẹ lọ́ọ̀fẹ̀, mo dẹ̀ mú yín lọ sílé àná mi kó tó di pé mo fẹ́. O ṣe má dìsí tẹ́fẹ́ sọ pé kó kúrò nulẹ̀. Nígbà tó bá mọ́ sọ́dọ̀ mi, how many minutes mo fi rí? How many minutes mo fi rí? Daddy, kò mátà. Èmi ló bá lo gbogbo ìgbésẹ̀ ayé ẹ̀ tó kù kò ń ṣẹ̀yìn. Ó dá èkó tí ẹ kan èmi mọ́. Ẹ̀yin ò lè fẹ́. Ó ní mo máa fẹ́. Ó náà lè fẹ́ mọ́. Mo ṣe máa fẹ́. Ìyàwó ẹ̀ ṣe ṣìnà. I'm cool with that. Ó gbọ́ kó ní wálé. I am fine with that. Kò súnlé. I am cool with that. Àlàlẹ́ ló lọ bí iṣẹ́. Daddy, I am okay with that. Ẹ fi mí lẹ̀ náà. Tó ti jọ ogun ní èmi ni mo bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ with that. I'm fine with that. Bàbá ẹ fi mí lẹ̀ mi ò bá jẹ́ Daddy. Ẹ sọ kí ni nǹkan tẹ́fẹ́ kọ́ ọmọbìnrin ṣe fún iná? Ẹ complain. Ẹ sọ wípé ó ń ṣiṣẹ́ alẹ́, kò tọ́jú ilé, kò tọ́jú mi, kò tọ́jú yín, ó tún drop iṣẹ́ alẹ́ yẹn. Ṣé ẹ fẹ́ kó drop ilé ayé torí ti yín ni? Mo ló ń ṣe ṣìnà ọmọ ní mi ò gbà. Gẹ́gẹ́ bí ọmọ yín mo wá sọ wípé mo ti fẹ́ mi ò délé lọ. Mi ò gbàgbọ́ ẹ̀. Daddy, I'm cool with that. Ibi tá a bá fọwọ́ sí, ṣóun ló yẹ kọ́wọ́ máa gbé. Rọra ṣe o. Àgbàlagbà máa wẹ̀ mú ẹ̀tẹ̀ o. Rọra ṣe. Àwọn ló má tẹ̀, ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ o. Rọra ṣe. Àgbàlagbà máa wẹ̀ mú ẹ̀tẹ̀ o. Rọra ṣe. Jàǹgbàlà jùbú ta ló máa gbọ́dọ̀ yí gbẹ. Rọra ṣe o. Àgbàlagbà máa wẹ̀ mú ẹ̀tẹ̀ o. Rọra ṣe. Wọ́n ní wọn nìkan ni specialist tó lè attend sí dáàdì. Tó bá attend sí dáàdì mi ó ṣeéṣe kí dáàdì gba bẹ̀yẹn kú tàbí kí nǹkan burúkú ṣẹlẹ̀ sọ. Dáàdì mo fọlọ́run bẹ̀ má bínú sódì jọ torí Ọlọ́run ló bá mi attend sí wọn jọ jẹ́ ká lọ sí hospital. Ọ̀dà kí ni nǹkan tẹ fẹ́ gangan? Kí lẹ fẹ́ náà? No, cause me you understand. Múlẹ̀, ẹni kò lè sa Hausa, ẹni kò dàtọ̀ wẹ̀lẹ̀, ó dà sílẹ̀. Kí lẹ tún fẹ́ kó lè ṣe? Daddy ló sọ pé kí n má ṣiṣẹ́ alẹ́ mọ́. And you concurred, you supported him. What are you now talking about? Look, I'm not saying I'm not treating him. Mo ma treat wọn, but àárọ̀ ọ̀la ni màá lọ síbi iṣẹ́ tí mo dẹ̀ ma treat wọn. Period. Darling, please. Jọ, dáàdì mi là ń sọ̀rọ̀ ẹ̀. Ṣorí tá a bá ní bíjò ṣe gùn tó la ṣe máa dáná ẹ̀. A máa dáná sunlé. He's my father. I understand. Bàbá méjì ò dẹ̀ kí n bíyàn. Jọ torí Ọlọ́run. Ṣorí gbogbo ìgbà tó ń sọ pé kó má ṣiṣẹ́ alẹ́ mọ́ yẹn. Tí mo bá yarí tí mo bá ní òkè ìwọ ni mo fẹ́ support. Wọ́n á kàn máa pariwo káàkiri bóyá o ti fún mi lóògùn jẹ. Mo ò dẹ̀ fẹ́ wàhálà fún ẹ. I am really so sorry. You know I love you so much. Mo ò dẹ̀ lè jẹ́ kó anything ṣẹlẹ̀ sẹ́ jọ. Ṣorí ṣe lè fún mi. Tí nǹkan mi bá ṣẹlẹ̀ jọ má ṣe fún ọmọ. Please save my dad, please. Save him, please. Mo ti gbọ́ ẹ. Mo ti gbọ́ ẹ yékéyéké. Kò sí wàhálà. Kí n treat daddy àbí? I'll treat him. No problem. Nǹkan tí màá ṣe inú mi ló wà. Go and tell you and the rest of the team to get the theater prepared, okay? Mo gbọ́ tán lápá ò ṣe lọ́rọ̀ bí oyin. Ohun tó yẹ kó jẹ́ kókó ó ti wá ní kókó lórí. Igbá pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. La ṣe ní ká ṣe rere torí a ò mẹ́ni tí ó ṣe ní lóore. Ṣé ìwọ ilé ṣá? Pẹ̀lú gbogbo fúlégé tẹ́ ń ṣe ní ilé ìyá àtọkọ mi. Ibi tẹ́yìn náà ti lágbára nìyẹn ti lóyìn. Anyway, office tẹ̀lé. Mo ní agbára láti pa yín. Mo dẹ̀ tún ní agbára láti là yín. Àmọ́ èmi ti decide pé mo máa pa yín.
gbogbo gìràgìrà gbogbo fúlẹ́ńgẹ́ ibi tá a fojú sí ṣe ti rí i pé ọ̀nà ò gbábẹ̀ rárá orí ló ní ṣe ẹ̀dá ọlọ́rọ̀ pín orí ò bá mọ̀ bùsùn ìbáyára tún bẹ̀ ṣe. Délé ò ṣe gan ojú ò ní tiẹ̀ àmísà ọmọ àtọ́jú ẹ̀ ò délé àmísà ò ní rí gbé sọnù àfi bí ọmọ àmísà dókítà iléeṣẹ́ yóò ní bàjẹ́ o orílẹ̀ appreciate ní nǹkan tí ìlú okùn kí n máa sùn. káàdì ẹ pẹ̀lú sá. Dókítà Láfúnkì. My dear, káàbọ̀. mo ti wá wọ ilé nǹkan ọ̀bọ̀ ẹ̀ sùn wọn ní kí n fi ilé kẹrin láti. mo sùn dànù mi ìmọ̀gùn tẹ fún mi mo sùn n bá lálàá bábára mi ní India àwọn ní India rè àwọn wà níbi Atlantic Ocean wọn ẹja táfẹ̀ gbé mímì báyìí ẹsẹ̀ mi yọ̀ sínú báyìí kẹjá gbé mímì mọ̀kàtà jí ni dókítà ló jí mi. My dear, o notice nǹkankan pé ẹni dáàdì ti straight padà. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ in fact bó ṣe rí tẹ́lẹ̀ yẹn bà mí lẹ́rù ó mà ti ṣe àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Fúnkẹ́ kò straight tán ó sì kù díẹ̀ o. ó ti bẹ́ẹ̀ ta dáàdì. ó ti straight dáàdì ara yìí ti yá ẹ má gbé yẹn wá. 7 lẹ́nu mi kọ 7 8 lẹ́nu mi kọ. dáàdì bẹ́ẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ yẹn. ṣé kìí ṣòwò. kì í ṣòwò sá. ẹ jábí farabalẹ̀ délé nígbà tó béèrè owó tó lóun fẹ́ tọ nǹkan lọ́wọ́ mi dẹ̀ mọ́ ó dé hospital ṣé kí wọ́n parọ́ mọ́ ni tí ìbá ti ṣòwò anything tí ẹsẹ̀ mi ẹ ti yá. ẹjọ́ bá mi bẹ̀ Mr. Délé kọ́ máa release àwọn madam fún wa lálálẹ́ bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ because àwọn ni the only specialist ta ní tó máa attend sí àwọn patients bí nǹkan tó ṣe yín because so many patients láti lose because wọn wà available. Doctor Délé kọ́ yìí ni ẹni bàbá ẹni màmá ẹ wò tẹ́ ẹ bá ti fura wípé àwọn òbí yìí ṣe kébékébé wọn wà sí fọ́ọ̀dù ẹ lé wọn kó lọ́dọ̀ yín ni o èmi ni mo bà nǹkan jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń pè pé kó wá fún on call duty call on duty on call duty call on duty èmi ni mi ò jẹ́ kó wá èmi mo kú sọ́mọ mi nú mo ti sọ ìméjèèjì rí níjọ́ kan tẹ́ ẹ pé ó jáde kó ní lálẹ́ ẹ wá pàdé ẹ níbi hospital ẹ wá fọwọ́ kọ lọ́wọ́ báyìí mo fi fóònù ya fọ́tò yín tí mo fọ́ ọmọ mi ẹ ṣé mi ò fọ́ ẹjọ́ yẹn bẹ́ẹ̀ni sir. tí mo lẹ́ni tó lọ bá lọ hospital pẹ̀lú kíní ni ṣùgbọ́n ẹ wá wo tó wá ṣe ó ní opportunity láti ṣàìdá fún mi láti pa mí tàbí láti má tọ́jú mi kó dé ṣe èmi ni mo wá ń sọ̀rọ̀ yìí mo ti ṣẹ̀yìn o mi ò ní gbọ́dọ̀ yìí mọ́ láéláé ó kébékébé ní mi o mi ò dá rárá nǹkan tó kọ̀kù tí mo fẹ́ máa tọrọ lọ́wọ́ Ọlọ́run fún wọn ni pé Ọlọ́run fún wọn lálàáfíà kó wá fún wọn ní ọmọ bó tiẹ̀ jẹ́ yọkan kó jọ ọmọ alálùbáríkà mi ò ní problem. Daddy Ọlọ́run ti gbàdúrà yín already a kàn fẹ́ kí ara yín kó yàtọ̀ dáadáa ká tó sọ fún yín ìyàwó mi ti wà lóyún. Fúnkẹ́ ò ti lóyún Fúnkẹ́ ò ní wúmbù mo fẹnu bá nǹkan jẹ́ gan mo ní kò sí wúmbù bẹ́ẹ̀. òyìnbó ń ṣe pé wúmbù nǹkan ọmọ ti wà nínú wúmbù rẹ̀. nínú ẹ̀ mo wá sọ́sìpítì inú mi dùn ní o dókítà mo yọ̀ǹda Fúnkẹ́ fún ẹ jẹ́ kó máa gbé bí. Dadi ọkọ mi ń kọ. kó wá sọ́dọ̀ rẹ̀ inú yà dùn ọkàn yà balẹ̀ tó bá ti dọ̀tún la ẹ ṣáájú ọ̀dà mi jẹ́ máa lọ ní padà mi ò bá yí pé náà mi ìgbọ́dọ̀ dalẹ̀ ẹ mọ̀ pé àwa ti lọ ẹ̀yìn ń bọ̀ ni gbogbo ń tẹ̀yìn ṣe yẹn ṣe ló dàbí ìgbà tí òun lo ọkọ ẹ lójú èmi yá ó ti fún lóògùn jẹ meanwhile ibi tí èjì yín gbé dé ajá àwò yìí ló mọ ìhóró òwò yìí ló mọ̀ lé bọ́tà wa ṣé ó dà kébìlẹ̀ kìsì yẹn bí wọ́n ṣe kìsì lẹ́ẹ̀kan
ìyá ò lè yín lẹ́nu máa rọ àgbà ti dé lágbára Ọlọ́run ọba ẹ máa gbé mi lórí tó wá dọ̀tún la ẹ jọ mi ò gbọ́dọ̀ yín mọ́. rárá o dájú èmi ò tí ì release yẹn o ẹ ṣì máa lo another 1 week pẹ̀lú wa kẹ́tọ́ máa lọ. ìrá nǹkan kó má jẹ. Iṣẹ́ ni ṣe ń jẹ́ ṣe mọ̀ ẹ́ alábẹ̀rẹ̀ ẹ má dá mi lẹ́kùn o alábẹ̀rẹ̀ ẹ má bá mi wí o dókítà alábẹ̀rẹ̀ iṣẹ́ orírán mi ni mò ń ṣe o dókítà alábẹ̀rẹ̀ ẹ fi mí sílẹ̀ kí n jíṣẹ́ orírán mi o dókítà alábẹ̀rẹ̀ tọkọtìyàwó ká fọwọ́sowọ́pọ̀ ká gbárùkù tira wa àgbájọwọ́ la fi ń sọ̀yà àjẹjẹ ọwọ́ kan ò fẹ́rù dórí ṣẹ́gbọ́n kémi wò ó kí wọ́n wò ó ohun abájíjọ wò gẹ́gẹ́ nígún ká má ṣe gbọ́ tẹ́lẹ̀ kan ká fẹ́ràn ara wa ipa kọ́ ọ̀pọ̀ ṣùtì ní ká fi ṣe kó yé wa. Dókítà alábẹ̀rẹ̀ iṣẹ́ ni